Táyọ̀ bẹ́ẹ̀ ni èyí Táyọ̀ gbogbo èèyàn tí bá ti ń yọ̀lẹ̀ dà ohun burúkú a sì máa yọ wọ́n ṣe. ẹ̀yọ̀ èyí Táyọ̀ ọ̀tá fàsókè yìí ló borí bọ́ba yóò rí ọ̀tọ̀rún kúkú rọ̀ ọ̀sẹ̀ kàtà tẹ̀lé mọ́rin. Those who know how to concoct evil should expect evil to befall them. Because karma is retribution, retribution is judgment, and judgment is of God. Kéèyàn fagídí báyàwó ọmọ ẹ̀ lájọṣepọ̀ láì wọ wèrè. I want to kill him. Can you do it? Èyí Táyọ̀, Bímbọ́ Ọ̀ṣìn, Yẹmí Black, Bímbọ́ Akíntọ́lá, Wálé Akórèdé Òkúnnù, Múyìwá Adémọ́lá, Mercy Ebosele, Jùmọ̀kẹ́ George, Richard Ọ̀ṣìn, Táwà Ajíṣẹ́fínní, Afeez Eniola, written by Bímbọ́ Ọ̀ṣìn Ìbírónkẹ́ and directed by Múyìwá Adémọ́lá. Èyí Táyọ̀ is a film you must see. Marketed and distributed by Epsilon Movie Productions, Block 3 Up, Suite 10, Ami Arena Market, Bolade Oshodi, Lagos. Èyí Táyọ̀, another fantastic one from Bímbọ́ Ọ̀ṣìn Ìbírónkẹ́. Why didn't you kill me? Why? Hello, look away now. 250,000. 250,000. Yeah. You know what? So this is 100,000 there. Yeah, 100,000 go and be manager now. Bóyá ti gbàgbé àwọn kan tí mo ní ìdòwò fún. Mo ní mo fẹ́ san tuition fee mi. Accommodation mi ti expire máa sanwó. Handout and other miscellaneous. So báyìí kẹ́ wọlé kẹ́ fún mi ní etí mo bèrè sá. Jọ̀nà kí ló ń sọ lẹ́nu yìí náà? Ṣé ìwọ ló máa ń kọ́ kàwé ni? Àti pé gan-an ilé tó ń gbé gan-an èlò ló ń san bẹ́ẹ̀. Wàá kàn máa gbowó ẹni àwọn ṣòro pé bẹ́ẹ̀ pé wọn kì í fọwọ́ ṣiṣẹ́ owó ni. Ókè nítorí pé dádì ti máa ń fún ẹ ní owó ẹni àwọn ìgbà tí wọ́n wà láyé. So ìyẹn ló yẹ ń bí pé bá pé náà máa fún ẹ bẹ́ẹ̀ kò possible. Ẹ̀gbọ́n, let me sound this note clear. Mi ò gbígbá báyà o. Bẹ́ẹ̀ sì ni mi ò wá tọrọ lọ́wọ́ yín. Ẹ̀tọ́ mi mo wá béèrè. Owó yìí owó wa ni nǹkan ṣówó ẹ̀yìn kan. Ibi tá à ń gbé lónìí, iṣẹ́ owó ilẹ̀ nìkan ni. This is our father's property. Nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan wa ni. This is collectively owned. So ẹ jọ̀ọ́ ẹ wọlé lẹ́sìn kẹ́ fún mi ní owó tí mo béèrè. Dúró náà ṣé èmi ló ń sọ ẹ níwájú àbí? Ìyẹn ìwọ náà, irú ẹni fún òṣìwò nìyẹn náà. Ṣé nítorí pé o ti lọ ń gẹrun sí ìwọ náà ti ń dárun mú sí àti ìrùngbọ̀n sí? O ti ń bìlì bó ti dàgbà lójú ara ẹ̀ sí. Ìyẹn ló wá fún ẹ ní court láti máa sọ̀rọ̀ níwájú bẹ́ẹ̀ ni àwọ̀. Ṣó fẹ́ tó wọn níwájú ẹ̀ ṣá? Mi ò apologize fún àwọn nǹkan tí mo sọ. Torí pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe. I've come to ask for my rights. Mi ò wá tọrọ lọ́wọ́ yín and get that fact. Nígbà tó bẹ̀rẹ̀ àwọn ọ̀gá bá nìsí. Jọ̀nà ìwọ sọ 100,000 naira sílẹ̀ àbí?
Kúnlé ṣé o ti rárá nǹkan tí máa ń bá ẹ sọ rèé mo ní tó bá fẹ́ rí àwọn ẹbí yẹn lọ máa lọ pàdé wọn ní family house yín kí ló ń pè nǹkan tó rò pàbúrò ẹ ṣe fún ẹ sìn embarrassment o embarrass ẹ gidi ìwọ náà kàn imagine bí alára àwọn ọ̀rẹ́ àbí lára àwọn ọ̀rẹ́ mi wọ́n kàn rìn sásìkò nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ìwọ náà wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn bàjẹ́ odidi 100,000 naira odidi 100,000 naira tọ́mọ bá ṣe lójú kòkòrò ó lè wọ́n fẹ́ 100,000 ẹ jọ̀ọ́ ṣé gbogbo nǹkan tó ń tà láyé institution gbogbo textbook tó ń tà pátápátá òun ló fẹ́ rà ní. ó máa yà mí lẹ́nu o. ó lè 100,000. inú mi dùn púpọ̀ láti wọ́n fún ìgbà yìí abẹ́ ẹ̀gbọ́n because ìkórìíre ló ṣe báyìí. mo abẹ́ ẹ̀yọ̀ lénìí ni kí ìwọ náà dẹ̀ ní kó má fi ayọ̀ kó má fi fọ́ ibi tó wà ṣé o ti gbọ́ advice tèmi fẹ́ fún ẹ ni wípé jọ̀ọ́ ibi tó wà yẹn dì í mú torí mo gbọ́ pé wọ́n ní pé ọmọkùnrin ó ń tọ́jú ẹ nítowó ni o pẹ̀lú every other thing ló fi ń tọ́jú ẹ torí mo rí nínú gbogbo àwọ̀ ara ẹ owó náà dígbà àwọ̀ ẹ ṣe ń dán bí àwọ̀ ọmọ tuntun so jọ ń torí Ọlọ́run gbogbo àwọn ìrìnkírìn tá à ń rìn yẹn mo fẹ́ kó stop ẹ pátápátá ṣó ti gbọ́ ìwọ náà rí ibi tí mi wà òun ni mo enjoy life mi tí ò sí wàhálà kankan jọ̀ọ́ o mo bẹ̀ ẹ́ ni. Lady Sharon Sherry Adeshawa she is really a lucky girl ó lucky gan tẹ́ bá rí tí bọ̀bọ̀ ẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ bọ̀bọ̀ yẹn ọmọ Bọ́láńlé ló yẹ kó máa pè wọ́n ní kò síṣẹ́ tó ń ṣe o company bàbá ẹ̀ ló ti máa ń gbowó ó ń tọ́jú ọ̀rẹ́ mi gidi gan ọmọ I dey heavy you mọ the funniest thing weekly money yẹn kò ń ṣe owó kékeré ó tún máa ń fún ní monthly allowance iṣẹ́ ògangan ló ń ṣe. wọ́n ló ń sọ̀rọ̀ báyìí iṣẹ́ wo ni o ṣe ṣé gbé sọ́lẹ̀ gbèdé ṣó easy ni akọ́ṣẹ́ lọ́rẹ́ mi ṣe mà owó ọ̀sán máa gba sálárì. akọ́ṣẹ́ ló ń ṣe lóòótọ́ ẹ ṣe gan ẹ̀yin ọ̀rẹ́ mi mo kú dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ṣé wá rí ibi tí mo wà yìí fún àǹfààní gbogbo wa ni o ṣé understand gbogbo yín lè máa enjoy lára kínní yẹn as in the morning ṣàwárí èmi àti Sharon ti wà ń bẹ̀ before me already but òun náà ti ń enjoy nílé ọkọ ẹ̀ mo dẹ̀ gba aládùúrà wípé báwa méjèèjì ṣe ń enjoy yìí Ọlọ́run á ṣe ibi tó tutù fẹ́yìn náà ànẹ́mí Adéṣẹ́wà ní tèmi ọpọlọ tèmi ti rí ibi tó tutù ti bá sí ibẹ̀ ni máa kú sí ibẹ̀ ni gbogbo eyín ẹnu mi báyìí ló máa yọ sílẹ̀ kankan ẹ wò ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo ti change o but mo promise pé màá change totally. ọ̀rẹ́ mi ẹjọ ẹwọ ẹ má jẹ́ ká máa wo dúkì lójú o Roman. ìyẹn ni pé bọ́dá mi ṣe nǹkan tó tó yẹn inú wà pálapàla wò nìyẹn ibo ló fẹ́ kọ́ ti rówó. Auntie me, like seriously, this is not the first time he's doing it. It's my pretty long one. She I would him Lord make one for me peanut. For what? And moreover, this is our father's property. When she buy one be personal home. But responsibility money now. What kind of rubbish is that? Hey, so that farabalẹ̀ now. I just can't imagine taking one easy. Èmi nígbàgbọ́ wípé ó ní láti jẹ́ pé òun fúnra ẹ̀ ṣẹ̀ wọ́n ni. Yes, because èmi mọ̀ pé ó wà lẹ̀. Mo ní owó tí mo pa wọlé recently, so mo mọ̀ pé ó wà ní company. So for him to tell you pé kò sówó ó ṣẹ̀ wọ́n ni, òun kan ni ó yẹ kó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe fún wọn. Kí ni nǹkan tó ṣe fún wọn? Sir, mi ò ṣe anything fún wọn. Mi ò kàn fẹ́ wá sọ fún yín, mi ò fẹ́ kẹ́ méjì kẹ́ ní issues, kò má dàbí pé torí tèmi lẹ fi ń jà. Of course, mo máa take it personal. Kí wá lọ fowó ṣe? Mi ì ṣàbẹ̀rẹ̀ owó lọ́wọ́ wọn látọjọ́ yìí. Kí ló fowó ṣe? Ṣé ọ̀ explain nǹkan tó fẹ́ fi ṣe fún wọn ni? Èló lówó yẹn gan sir. Sir, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ san tuition fee mi, then accommodation, course materials and other miscellaneous. Actually, approximately 250,000. Can you imagine? 250,000 or not for it. So 250,000 ní kúnlẹ̀ fún ẹtì àbí? Let me call him. Hey, Sugar. Tí mi bá ti ń bí ẹ báyìí like ẹ, o ti gbé fóònù fẹ́ tó. Look, let's do it this way. Jẹ́ kí mi fún lówó yẹn, máa fún ẹ lówó yẹn. Ṣé yẹn sìn, máa yọ ń bì kan,
ọmọ ìyá ẹ̀ ni about to pressurize wọn dáadáa tó bá ti dá owó yẹn padà ìmọ̀ àrí turn next company so that you can sort whatever you want to sort. Oh, good. Just let's get it done. Yes. Dear boy, I need láti address issue. Well, kí ni tí mo gbé lẹ́yìn now? Látọjọ́ tí daddy ti kú, mi ò gba ₦1 jáde ní company rí. Mi ò béèrè bó ṣe share account. Mi ò béèrè bó ṣe handle all the properties. So kí ni problem dákúnlé now? Tá má béèrè owó lọ́wọ́ tó nílé fún. Responsibility ẹ ni now. Ṣó fẹ́ kó lọ máa jalè ni? After all, tó ẹ ni now. In fact, I think it's high time to make properties. Koni kaluku di tiẹ̀ mú. Koni kaluku dẹ̀ máa ṣàkóso lórí nǹkan ẹ̀. That is the point. Ẹ já gbin. Have the property get body mo ṣe àti. Kúnlé, sir. Ó ní ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ kó tó di pa àkúrò náà lẹ̀. Nípa ọ̀rọ̀ owó tí mo sọ pé mo ní mo fẹ́ lò eléhùn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, mo wí ọ̀rọ̀ kéré kékeré kan fún mi. Ọ̀kẹ́rẹ́ ṣé ẹ fẹ́ máa sin ọ̀kẹ́rẹ́ ni èyí tẹ́ máa fi máa sin ọ̀kẹ́rẹ́ yẹn kí ló dé tẹ̀ ń kúnra àwọn àgbò yẹn tẹ́ bá ra àgbò tẹ́ bá sìn tó bá tó táìmù iléyá yẹn ó máa wà òkè náà ẹ lè tán ṣẹlẹ̀ sáà owó máa tún wà fún yín láti fi ṣe tẹ́ bá tún fi wà òkè sí dáadáa ju ọ̀kẹ́rẹ́ kéré gan náà kí lẹ fi mo tún lè bá yín fowókun kan kẹ́rẹ́ àwọn àgbò yẹn tó bá kó pọ̀ lọ́wọ́ yín. irú nǹkan bá irú ọ̀kẹ́rẹ́ bá nǹkan là ń sọ àyìn ọmọ àsìn náà lè máa pe àwọn ọkọ̀ kéékèèké o èmi ni gọ́ọ̀fù ni o èmi ni ọkọ̀ pẹlẹbẹ o ni a máa pè lọ́kẹ́rẹ́ àmì náà sì máa gbọ́ lẹ́nu àwọn ọmọ kéékèèké pé ọ̀kẹ́rẹ́ nílé ọ̀kẹ́rẹ́ èmi náà sì á ní mo fẹ́ máa ra ọ̀kẹ́rẹ́ kì í sí ọ̀kẹ́rẹ́ tí èlò ní ń tọ̀kẹ́rẹ́. mọ́tò lè ń pè lọ́kẹ́rẹ́. bọ́ọ̀dẹ́ kiri odidi ọ̀kẹ́rẹ́ wà láyé ìwàsó ni. ṣẹ́tẹ̀ẹ́rẹ́ yìí ni àwọn aládìwá yìí gan àwọn àṣà ìbílẹ̀ ohun ẹ wá ń lò sí ìṣàlẹ̀ wá fi ń bá wa sọ̀rọ̀. rárá o àṣàṣì ni ṣàṣàbílẹ̀ ní ọ̀kẹ́rẹ́ o. báwo lèmi ṣe fẹ́ mọ̀ pé mọ́tò lọ ń pè lẹ́yìn ọ̀kẹ́rẹ́. mọ́tò kékeré mi. iṣẹ́ tí ẹ wá rí àti owó tẹ sọ pé ẹ béèrè yẹn àti mọ́tò tẹ fẹ́ mi ò lè fún yín ní mọ́tò ọ̀kẹ́rẹ́ mọ́tò ńlá ni màá fún yín tí bá ti fẹ́ fún yín ní mọ́tò sọ́dọ̀ tí mo sọ yé yín sí. mo ṣe wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ tó yẹ kó ń dùn mí gan-an lọ́kàn láti bí ẹnu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ àbúrò mi Ayọ̀mídé àti Bọ́láńlé bẹ́ẹ̀ ni ṣe rí Ayọ̀mídé akànpé mi ni pé bọ́dá mi ò nídòwó kò tẹ̀ tún ní béèrè owó kékeré owó ńláńlá ni ló máa béèrè lọ́wọ́ mi bí kò lóun nídìí 250,000 òun nídìí 300 òun nídìí 500,000. ṣebí skul ló wà. ó yà mí lẹ́nu o mi ò máa mọ nǹkan tó fẹ́ fi ṣe o wọ́n á ní pé kí ló dé Ayọ̀mídé ó ṣe ń béèrè owó kí lóun fowó rà ní skul gbàtọ́ ìgbé bá pẹ́ wa náà àwọn kọjá ní ilé ìwé ìkájọ pé bá pé yẹn ó ṣe jẹ́ pé owó ńlá ni wọ́n máa ń béèrè ní tiẹ̀ tó kì í béèrè owó kékeré má ṣe bẹ́ẹ̀ yẹn jẹ́ ká máa ná owó bọ́mọ ìṣe kan jẹ mọ́ mi lọ́wọ́ nìyẹn o ẹ sà bí mo ṣe ń wo Ayọ̀mídé yẹn ó ti máa join kọ́tù ẹ bá wo bí ọmọ ìṣe ń fọ́ tó ń halẹ̀ gidi gan ẹ̀gbọ́n wọn á gbójú yín jẹ́ òun láwọn scott òun láwọn kinní kan ní skul òun àfẹjọ́ ẹjọ́ èmi sun àwọn tòun ní skul tó bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ yẹn èyí tó tún jẹ́ Bọ́láńlé obìnrin tó tún ju òun lọ tó yẹ kó rí ẹ̀ tó pé kó mọ bó ṣe máa bá mi sọ̀rọ̀ ṣe ni ẹ̀ náà tó support ẹ̀ àfi bí ọmọ ìyá òsàbí pé ìyá kan ṣe kọ́ ló jọ bí wa. dúró náà kí Bọ́láńlé ṣe bí ilé ọkọ tiẹ̀ ló wà táwọn náà jọ ń lérí pé àwọn fẹjọ́ sùn àwọn fẹjọ́ sùn Mr. Jacob. pápá bá rí ẹ̀ ṣá wọn ní ọ̀dọ̀ Mr. Jacob làwọn máa kó ọ̀rọ̀ lọ àwọn máa lọ fẹjọ́ mi sùn bàbá Jacob òun ló máa parí ọ̀rọ̀ yìí fún wa. ṣé kébì sọ kínní kan ọdún dùn mí gbọ́ngàn nìyẹn. ṣé kébì sọ kínní kan Kúnlé Bòsórí àti Ayọ̀mídé àti Bọ́láńlé àti Jacob kódà kí pápá lolo àti Adẹ́rùpọ̀kọ̀ kán tẹ̀lé wọn lẹ́yìn wàlẹ́ ojú àti mú ni gbogbo wọn jù tá a gbé sáré lọ. ṣé bí Mr. Jacob wọn ń sọ èyí tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi ṣé bóun fúnra ẹ̀ ló sọ pé ẹ̀gbọ́n mi ni wọn àgbọ́dọ̀ pẹ́gún ṣó fẹ́ yí ohun òkú ọ̀run padà ni ẹ sọ fẹ́ yí padà ni ẹ jẹ́ kí mi aṣọ kí ní kan bá ṣe gbogbo ohun tí ń rọ̀ nínú nǹkan kékeré ni nítorí kan ṣe àti Jacob ní àti pápá lélẹ̀ ní àti káfọ ìjọsìn Adẹ́rùpọ̀kọ̀ gbogbo ìhun òkú wa ṣùgbọ́n ẹni tí ò bá ní jẹ́yàn yóò náà èèyàn máa ń mú sùn tí ẹ̀ máa lú ni ìhun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àlélọ́mọ òun ò join court lóòótọ́ o àwọn ọmọ kò tí mọ̀ burú àdámi wọn lè bẹ́yàn lórí ní ọmọ kọ́ọ̀tù
Tó bá jẹ́ nǹkan tí àwa náà kọ́ ti ọwọ́ ẹ̀kọ́ níbi tó bá ti yá kọ́ ti ẹ̀kọ́. Ẹ káàbọ̀ sí ilé agbára pàṣẹ kò. Wọ́bẹ̀ wọ́bẹ̀ ẹ káàbọ̀ sí ilé agbára pàṣẹ kò. Wọ́bẹ̀ wọ́bẹ̀ ẹ káàbọ̀ sí ilé agbára pàṣẹ kò. Wọ́bẹ̀ wọ́bẹ̀ ṣé ìwọ ni wọ́n yìí? Wọ́bẹ̀ ṣé orí rẹ̀ burú ni? Ṣé bàrà rẹ̀ ti yá? Ìbọ̀dọ̀ títí lọ rẹ̀ gbé táyọ̀ ń dáyà yìí. Ẹ gbà mí. Ṣebí láti bí ìjẹta ni ara tiẹ̀ náà ti wálẹ̀. Kí ló tún bẹ́yìí wá? Alábàlá rèé. Ògún ọ̀gbọ́dọ̀ jẹ́ ní gbolúgí. Àfẹ̀rẹ̀mọ̀dù òní lánà kàkà kó gbé ọlú ọ̀tá mi. Ọyá gbà fún mi. Gbàgbọ́! Kò rán. Olórí ìbú àbíkíjẹ tún ṣe bí ọ̀pọ̀. Ọyá. Aláfẹ́rẹ́ ọ̀dọ̀wọ́ rẹ o. Jágbó jẹjẹ gíjẹ. Ọyá kọ́ mọ kó lára rẹ. Wọ́n náà gbà. Wọ́n náà gbà ìjẹjẹ bàjẹ́. Bàbá ẹ fi ṣẹ́ o. Obìnrin mi lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ. Bàbá mi ṣé látọjọ́ yìí ẹ bá mi wá nǹkan ṣe sọ̀rọ̀ Adéọlá mi láti ìgbà tó ti sá kúrò lọ́dọ̀ yín ẹlẹ́ka máa wá a ti bọ́ síta wá a ò rí ẹ bá mi wá nǹkan kan ṣe sí ẹ ṣàánú mi. Èmi ọ̀gbádùn mi Ifá sọ pé ẹ rí lágbára Elédùmarè ẹ rí. Àmọ́ wá gbọ́ ìyá Adéọlá orí ọ̀rọ̀ ọmọ rẹ agbẹ́nigbà tí ń ṣe yìí ọ̀rọ̀ rẹ ti sọ ọjọ́ òde mi àlóyè ọlọ́fin. Òmí sọ pé mi bá sọ pé kọ́ lọ rèé mú ewúrẹ́ kọ́ mágùntàn wá mo fẹ́ fi jẹun ni. Ṣùgbọ́n mo wá bí fọ́lẹ́rẹ̀ pé ọ̀rọ̀ Adéọlá yìí o agbẹ́nigbà tí ń ṣe ìbá ò ló ti gbé Ifá wá ṣàlàyé fún mi ẹlẹ́rìí ìpín olùmọ̀ràn ọkàn àtórí ọmọ ẹtí òṣùwọ̀n ṣe òdòdó tí lórí elémèrè kórí elémèrè má bàa pọ̀ Ifá wá sọ fún mi ó ní agbẹ́nigbà tí ń ṣe ọmọ rẹ ọ̀gbádùn mi ayé ní bẹ́ńbẹ́ ọ̀gbọ́n Ifá wá gbé ntí ń ṣe ọmọ yìí pé ntí ó wò sàn Ifá lára rẹ̀ gan lọ́wọ́ Ifá náà fún wa lára rẹ̀ ní ó wo ara rẹ̀ sàn wá gbọ́rọ̀ mi o gbogbo rẹ̀ kẹ́yìn wá bóde ẹ lọ rèé wà láwárí àwárí báyìí lobìnrin wá nǹkan rẹ̀ tó bá sọ mi bẹ́ẹ̀ bá ti rí ẹ mú padà wá bẹ́mi àròlé ọlọ́fin wọ́n sì dágúnlẹ̀ sọ́dọ̀ àwọn agánigàn ẹgbẹ́ rẹ̀ bọ́ bá ti lè fìdí kalẹ̀ báyìí sórí ti ń bẹ lára rẹ̀ Ifá ni yọ ṣiṣọ́. Bàbá ó dáa tẹ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ fún mi ní nǹkan ká fi wà ẹ jọ̀ọ́. Ẹ wò ní ọ̀rọ̀ rẹ dà ó sì ronú dáadáa mo wá gbọ́ ni ó wà kọ́rí ẹ̀ṣẹ̀ rẹ̀. Sórí bẹ́ẹ̀ mi bá ṣàlàyé fún ọ pé bá wá fi wo tètè ní àròlé ọlọ́fin pé ń wọ́n wà bóṣóde ń wọ́n máa bá yín wá wèrè ń wọ́n máa bá yín wá bugijẹ kiri kọjọ́ ẹ̀yin lọ rí wa. Adúpẹ́lẹ́ wa rí yín o. Ẹ bá wọ mi ní rẹ̀ ṣe àdúgbò. Kárí abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Mo ń bọ̀ ń bí ṣe àbí mo wá rí ẹni
torí nǹkan tí mo wá rí ẹ fún ó yẹ kí n pè é lórí fóònù kí n sọ fún ẹ ni àmọ́ mo rí pé o ò wọ́ ọ̀tí ẹ̀ òun ló yẹ kí n lè wá ẹ wá sílé láti wá sọ fún ẹ ó ní lọ bí iṣẹ́ ẹ mọ́ o yes mo ti fẹ́ lómi replace ẹ. ìyá àgbà kò. fún kíni bọ̀dá Kúnlé fún kíni yẹn ẹ̀tọ́ òun lẹ́ni lè máa sọ fún ọkọ mi pé kí ọkọ mi wá wà bíṣẹ́ ẹ̀yin lẹ́gbàá síbi iṣẹ́ ni kí ẹ fa ògbó yẹn ẹ dá mi lóhùn. èmi ni wọ́n bá rí àbí. yẹ ìwọ mo bá wí ṣé wọn ló gbọ́ ọkọ mi síbi iṣẹ́ ni dá mi lóhùn ó dàbí ẹni pé orí ẹ ò pé jẹ́lẹ̀ oríṣẹ́ fẹ́ pé máa sọ ìtàn fún ẹ bó ṣe rí ìwọ ní kọ́kọ́ ni bàbá bí bó ṣe ẹ̀tọ́ tó nínú ilé iṣẹ́ yẹn ni mo ní ṣe ti bá. èmi ló ń kùtọ̀ fún níwájú ọkọ yẹn. ṣé ní pé mo ti ń pẹ́ ẹ bọ̀dà ọdún mẹ́rin ló fi jù mí lọ dá mi lóhùn ọdún mẹ́rin ló fi jù mí lọ Kúnlé torí pé mo ti ń respect ẹ̀ wò ṣorí ó ti ta respect ẹ̀ ṣorí lẹ́lẹ̀ tèmi àti ẹ̀dájọ́ tẹ̀sẹ̀ wọ̀nyí ó ní dúró wò tó Kúnlé ìwọ lẹ́rí láyà ó wọnú lẹ́nu wa ó wá sọ pé kí ọkọ tẹ̀mí má wà níṣẹ́ ìwọ náà gbà síbi iṣẹ́ ni. ó dà bó rí ẹ ti yá mi ó yá mo fún ó yá gbà lọ́wọ́ ẹ̀. kí ni nǹkan náà. sack letter ló wà mí gbà lọ́wọ́ ẹ̀ ni mo sọ fún ẹ. sack letter ṣé ilé láti fún yàn sack letter ni Kúnlé ọmọ kàbùkù. bọ orí ẹ̀rọ bíi ti máa dàrú ìdẹ ní kọ́kọ́ tó máa dà wọ́n bí ẹ̀dá wàá sá àkọ́kọ́ mi ìwọ́n kọ́nà gbẹ̀sì iṣẹ́ ó lè sáàkì gbogbo ẹbí ló máa dá sí. gbà lọ́wọ́ ẹ̀ ṣàlẹ̀ kí ló ṣe. wọ́n Kúnlé ṣé orí wàhálà tó fẹ́ dálẹ̀ gbogbo ẹbí ló máa dá sí. tí bá gbà etí ẹ fún ẹ ó máa fẹ́ tìyàwó ẹ ni ó yá gbèrè àbí. bí ẹ̀dá wàá gbọ́kọ̀ mi létí wo ẹ̀wọ̀n ló máa sùn máa jẹ́ kó mọ̀ wípé àjọ ni owó tó ń ná ni àmọ́ ó fà ṣé wọn nìkan ló ṣiṣẹ́ owó fún ni ó dùn iṣẹ́ owó dùn ṣe lọ́ọ́ ṣiṣẹ́ owó tiẹ̀ lọ́ọ́ tẹ̀gbà tó fún ìwọ olè olójú kòkòrò kọjú à olè burúkú yìí. wọ́n máa sọ àbí ẹ̀dá máa wọ̀ bẹ́ẹ̀ tó bá gbé ilé iṣẹ́ bàbá ẹ̀ kó máa wọ̀ bẹ́ẹ̀. wọ́n Kúnlé ìwọ ló pa ọ̀ lè dá ṣe pa ní kọ́mpìnì yẹn ẹni kan bọ̀ ọ̀bẹ ọkọ mi ọ̀ lè dá ṣe pa àjọ nílé iṣẹ́ yẹn ní ṣòtúbọ̀ ẹ̀mí àti gbogbo àjọ ní ìwọ ṣe lọ́dá lè ṣe tiẹ̀ lẹ̀ ọdún ọ̀dà ẹ̀dọ́kun ológun tí láti ọ̀dà fún Kúnlé mọ̀ kí ló wá ṣe tó bá bí wọn lọ́wọ́ tó bá ti bí ẹ̀dá tó kọ́ ní bá dé wọ́n ó bọ̀ lè ṣe yẹn kò sí pátá pẹ̀lú lè ṣe ó bọ̀ lè ṣe ṣùgbọ́n. tí o bá ṣe ní ẹ̀mí ara ẹ̀ báwo ni wàá sì fi ṣe mọ́ ìtọ́ ara. kò ní dá fún ẹ kò ní dá fún ẹ kò ní dá fún ẹ tó máa ń ṣe ẹ̀wọ̀ Kúnlé ẹ̀wọ̀ tí wọ́n fọ́ ẹ̀wọ̀ ṣúdà wọ́n ni wọ́n tún yẹn sí èmi náà jọba wọlé olórí burúkú tó ṣe kọ́ ti fi replace ẹ nínú iṣẹ́ bàbá mi jẹ́ àbẹ̀wò ní ṣọ́sí mọ́tò. kí ló dé ẹni kò ní ṣọ́sí mọ́tò. ẹ̀jẹ̀ Kúnlé wá gbà. mo kí gbogbo àkójọpọ̀ inú mi dẹ̀ dùn pé mo pe everybody àjẹ́ ẹbí yóò ní bàjẹ́. ọ̀rọ̀ kékeré kan ni mo rákìíyèsí ẹ̀ tí mo ṣe ní kí n pe gbogbo yín kájọ sọ torí wọ́n ní ìyí kan alábàárùn kò ní jù báyìí náà lọ mẹ́ta gbogbo wa la mọ bí èmi àti ọ̀rẹ́ mi ṣe jẹ́ a mọ̀ pé ọ̀rẹ́ tímọ́ ọ̀rẹ́ kò ní kò sùn wá láti kékeré ìdí nìyí tí ọ̀rẹ́ mi fi sọ pé mi gangan mo fẹ́ ṣàjọjú òun tó ń gbà kú kẹwàá máa wò ó èmi náà fi ṣàṣojú tèmi náà pé ẹnikẹ́ni tó bá kọ́kọ́ lọ ní àwọn méjèèjì ṣùgbọ́n ọlọ́run ló ṣe ń ṣiṣẹ́ òun ti fi kú ṣàgbà ní báyìí ó ti lọ ìjọ wa yẹ kí ẹ̀yin ẹ̀ bàjẹ́ lójú ayé mi ẹ̀yin gbogbo wa kì í bàjẹ́ nígbà tí èmi àti ọ̀rẹ́ mi jọ wà tó máa fi ṣe aṣojú lórí gbogbo ohun tó ní ó ṣe àwọn òfin kan ó pa àwọn àṣẹ kan pé kán jọ kán bá òun lò. ọ̀rọ̀ tó tẹ̀sán náà ni wípé òun bẹ̀ mí ẹnikẹ́ni ló pé kò gbọ́dọ̀ pé ogún òun tóun bá jáde láyé. mo dẹ̀ rò pé bẹ́ẹ̀ náà la ṣe wà ó nítorí wípé òun ní ọmọkùnrin tó ṣàjòjú iléeṣẹ́ òun ṣùgbọ́n wá fi clause kan sí clause náà ni wípé tí èmi bá rí any reason if there is any reason pé ìdí pàtàkì tó lè mú mi pín ogún náà ó ní kí n pín. torí ìṣẹ́ ọlọ́pẹ́ ló ẹ̀ ń tẹ̀gbọ́n tó yọ lọ
sẹ́rí ohun tí òkú ọ̀run ti kọ́kọ́ sọ èdè àtẹ̀lé pé ká máa pín ogún sẹ́rí bá bá rí pé èdè àìyedè kan fẹ́ wáyé láàrin àwọn ọmọ ìka parí ẹ̀ ni. ẹ wo ẹ kí wọ́n sọ̀rọ̀ jàre èwo ní tẹ̀gbà wá dúgbẹ̀ yìí gan kí ni sẹ́yìn gan. ẹ fi wọ́n sílẹ̀ jàre. kí ni sẹ́yìn gan kí ni jọ yín lọ́wọ́ tẹ̀ fi lólẹ̀ gan. àbíṣe máa jẹ́ tọba tọmọ kó má làálàá. má dá mi lóhùn jàre ẹ máa bọ́rọ̀ yín kàn sí ní jàre. ẹ máa tó tẹ̀. ìwọ ní sùúrù ń tiẹ̀. ètò gbogbo bá ṣe fà á. ní sùúrù ń tiẹ̀. tí òye ni kò wọ́ bẹ̀. òun ló lọ́rọ̀ kíní òun ló lọ́rọ̀ kejì ṣùgbọ́n kì í ṣe pé lákúrẹ́ kò ṣe dáadáa ọmọ dáadáa ni lákúrẹ́ ó ṣe dáadáa ṣùgbọ́n lẹ́nu ara ní gbogbo wa lẹ́nu ara ni wá èdè àìyedè tí ń ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ yìí kò ní dẹ́ka àwọn àtàdúlẹ̀ báyìí kíta bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n sọ pé sẹ́rí gbogbo ìjà tó bá wù tó ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ yìí ẹ̀dá ìmí dáa sẹ́rí agbájé ìyẹn ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ó gbé ọyàn alẹ́ lèmi gbà. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. kí lè mi kù ní bàbá àwọn ilé. kí lè mi sẹ́ni tó kù. ẹ fẹ́ gbọ́ tán orí yín. mo fẹ́ gbọ́. ẹ fẹ́ gbọ́ tán mo fẹ́ gbọ́. ẹ kan àbùkù. ẹ̀yin tó ṣe pé wọ́n gbé yín wálé wa ni wọn fẹ́ sọ̀rọ̀ láti jọ yín ẹ kan àbùkù ní ìsìn. ẹgbẹ́ ní sọ́run. ẹgbẹ́ iṣẹ́ bíi ti wà. ewé lè gbọ́ ìwọ iṣẹ́ bíi wà. èmi ni ẹsẹ̀ yìí mo sọ wá sábàjẹ́ lọ jẹ́. èmi ìjábàjẹ́. bàbá ẹlẹ́rọ ló bí yan. ọmọ fẹ́ gbọ́dọ̀ bàbá ẹlẹ́rọ tó bí ọ láìlì ló bí fún torí pé kì í gbowó ìdùkọ́ bí bàbá ẹ̀ bá lè lọ ìwọ lọ́dọ̀ ẹ̀ òun ló fi bí òfin. èmi tó ṣe pé ìyàwó yìí bọ̀. ẹ wọ bàbá ilé ẹ̀dákẹ́ bàbá lórí ilé. bàbá lórí ilé àgbẹ̀ ẹni sùúrù gan bí òkú yìí wá ní kẹ wá dàdúrà ẹni sùúrù o èmi tí ni mo ní àṣẹ tí bá dẹ̀ pa mí ilé náà ló máa múlẹ̀. ẹni kò ní sẹ́ kankan lẹ́yìn tèmi bẹ́ẹ̀ ni ká ṣe wà ọ̀rẹ́ lásán lè jẹ́ ìṣe bí. kí ni sẹ́yìn ń bá wa dọ̀ rẹ̀ ńkọ́ ó ní bàbá àsìkú ló sì lẹ́nu lónìí tá a fọ yìí. ẹ mọ̀ ó ti tó bàbá lórí ilé ó ti tó ṣe fẹ́ dàbí màálù ni àbí wọ́n àwọn ìtàn burúkú ọ̀lẹ́ sọ yìí. ẹ máa sọ̀rọ̀ sí ìjà ọpọlọ yín ò ní dàrú lágbára elédùà ọpọlọ tẹ́ ẹ̀ fi ń tòlú tọ́nà fún ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. ẹ wo kẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àwọn ọmọ yìí ti dàgbà lóòótọ́ ẹ wo ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ sọ òun là á tẹ̀lé ẹ kí ogún yìí ẹ jẹ́ kí àwọn ọmọ yìí mọ̀ tó tọ́ sí wọn. ọmọ àpé ni. kò ní í sí jà. ẹ ṣeun yóò dá fún kálukú ọwọ́ amójú. ọ̀rọ̀ yìí ẹ bí ẹ ṣe é sọ níbẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣe é kọ́ ni ọ̀rọ̀ yìí ṣe é sọ níbẹ̀ ni. bàbá ìsìnkú àbí kí ló ń pè yín ẹ̀yin lẹ́yìn rẹrù ẹlẹ́rù tẹ fa sí yín lọ́wọ́ àbí. wọ́n lè fẹ́ pín ogún bàbá mi ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín tá bá fẹ́ pín ogún yẹn tá bá pín ogún yẹn tí ò bá fẹ́ fọ́ mi abojú jẹ jẹlẹ̀ Ọlọ́run bá ń gbọ́. kúnlé kúnlé bàbá ẹ má kúnlé ẹ èwo ni kúnlé kúnlé tẹ́ ń pè ẹ ṣe ń mọ̀ ni. ìgbà tẹ́ ń pariwo kúnlé kọ ẹni sùn náà ṣé èyí tí mo sọ yẹn ó ju ẹnu mi làbí. lẹ́nu ẹ̀. mi ò tó bójú yín jẹ́ ẹ wò ẹ jẹ́ kí n tún rán yín létí lẹ́ẹ̀kan sí ogún bàbá mi lẹ́fẹ́ pín o ṣẹ́bà wí kò ń ṣe ogún títí yín kẹ́ lè mọ nǹkan tẹ́ máa pín bí mo yé sọ fún yẹn tẹ́ bá ní ẹ̀mí ara yín lò tẹ́ bá fẹ́ pín ogún yẹn ẹ pín ogún yẹn kó fẹ́ fọ́ mi o àìjẹ́ bẹ́ẹ̀ bàbá ìsìnkú àbí kí wọ́n pè yín ẹ máa jẹlẹ̀ Ọlọ́run bá ń gbọ́ confam mo sọ fún yẹn ẹ wo bí bóyá máa jẹ́ nìyẹn o tẹ́ bá ti pín ogún yẹn ó gbọ́dọ̀ fi fọ́ ẹ gbọ́dọ̀ pín ogún yẹn kó fi fọ́ ẹ tí ó bá ti fi fọ́ ẹ máa bójú yín jẹ́ tó ti yé yín bóyá máa jẹ́ nìyẹn. àbí ká ti bíbọ̀ yín lára.
Kúnlé. What's up, love bed? Ayọ̀ ga. Ẹ̀kọ́ ọ̀dọ́ mẹ́ta. Ṣọ̀gbọ́n. Alpha, Iboloda. Akọ̀nstró ti wá máa ń. Ẹ̀yin stro. Ẹ̀yin lẹ tó ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin méjèèjì ṣá ní gbogbo ìgbà. Kí ló dé? Àforí ló máa pọ́n ọrùn ṣá. Ẹ fi yọ lẹ̀. Kí ló tó lọ fún lectures? Mi ní lecture lè nà. Ìwò ní lectures. Ká ti wá ní ìwò ní lectures lónìí. Ṣé kò yẹ kó wá nù library kó máa kàwé? Ewa ẹni tó mọ̀wé ló mọ̀wé. Ẹni tó mọ̀wé ló mọ̀wé. Lẹ́nu ẹ̀. Àwọn létí wọ́n ti pẹ́ nu runs. Wọ́n ti ṣe runs ti pẹ́. Ṣé ń gbọ́ ṣáàgùn búgò ẹni tó rẹ̀ èdè rọrùn. Jọ ìwọ ńkọ́ ṣó kàwé débi tá a jókòó sí nìyẹn ó ti jọ jẹ́ ká máa lọ òun náà níjọ ìwé mélòó ló kà. Nǹkan tí ò yé ẹni ẹ jẹ́ wá jẹ́ kó yé lónìí ṣòrí tí wọ́n bá ti kàwé tí mi máa ti gbà bí mo ṣe máa ń gbà wọ̀nyẹn èmi ò ní láti kàwé mọ́ náà. You don't think so? So Mr. Ansari owó ń dúró. AY. Ajá ṣubú owó wọgbó. Kí ni gbogbo ilé ìgbà yìí? Stop pẹ̀lú yóò ṣe. Ajá tú. AY. Stop now. Kí lẹ fi ṣe? A rí ìtẹ́jọ́ sọ̀rọ̀ níbí. Nísinsìnyí ló ti ṣe. Ẹgbẹ́jẹ̀ kó gbéra rẹ̀. Ẹgbẹ́jẹ̀ kó gbéra rẹ̀. Ibùdó tí mo. Ajá tú. Bẹ́ẹ̀rẹ̀. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ní olú bí. Afẹ́rẹ́mọ̀tò nílànà kàkà kó gbé ọdún àtàwù. Sórí bára rẹ̀ ti yá. Wò ó, bí wọ́n bá ti lè gbé wọn dọ́dọ̀ tèmi àti wọn tá a jọ fojú kojú báyìí. Tá bá ti lè wojú mi, ara wọn sì máa wálẹ̀ pẹ̀sẹ̀ wọn náà rí sórí bọ́ yàtọ̀. Ìjọ́ tí kìíní ìbẹ̀rẹ̀ sí ẹran bíi mẹ́wàá ló gbé. Ṣé wọ́n lójú kò yìí? Ìgbà gbọ́dọ̀ iṣẹ́ alábàlárèrè ni. Sórí èmi ṣàlàyé fún wọn. Bí èmi àti wọn bá ti lè fojú kojú báyìí tójú wá ní mẹ́rin, ara wọn máa wálẹ̀ àṣẹ ni, àṣẹ ń tẹlùmàrè. Wọn ò gbọ́dọ̀ rí mi báyìí kára wọn máa wálẹ̀. Orí baálé àwọn wèrè lèmi àrólé ọlọ́fin ìgbòmẹ̀kún wò pé méjì gbogbo lẹ̀ yìí. Bàbá sọ pé yẹn ń wo wèrè gbogbo lè yí èmi ni. Ara wọn gbọ́dọ̀ yá. Orí wèrè yìí nígbà kẹwọn agánigàn yìí wá. Wò ó kódà èmi gan sọ pé ẹ máa kó ọlọ́run ò lè gbà á. Ṣùgbọ́n ọ̀run mi lọ ní kí n gbọ́ lára wọn ọ̀yà. Orí jẹ́jẹ́ láyé. Gbàgbó orí lòun fi máa dáyàn lóhùn sórí bàbá ń gbọ́ oríjìnà wèrè rèwèrè tí ẹ kọ́ wọ kò fìgbà kan gbádùn rárá kan tó mu dé àyín yẹlò. Yes. orí eléèbó lòun ọdún sọ ìbò. yẹlò. Yes. ara tiẹ̀ náà ti yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá gbọ́ yẹlò bí ọ̀pọ̀ ni mo fi máa ṣe. Ẹ wò ó kọ́dà fọwárẹ́ yìí náà mo fi dán ọ lójú yọ gbaná ṣùgbọ́n mo fẹ́ sọ kíní kan fún yín lórí ọ̀rọ̀ ọmọ yìí wèrè tí ń sọ ọmọ yìí kì í ṣe wèrè ojú lásán o àwọn ayé ní í ṣe rán ẹ máa wá gbàdúrà dáadáa lọ́dọ̀ yín èmi náà wọ́n sì máa ṣàwé wọ́n máa ṣàgùn ní àhín orí ẹni tí ń ṣàṣì lọ́hùn bọ́ bá ti ń ṣàṣì lọ́hùn tó ń fa dán yín orí tiẹ̀ náà máa yí sí ni. Capital 3, small 3, capital 4, small 4, capital 5, small 5. Àdúrà tí mo wá ní kẹ́ ẹ máa gbà ní pé kélédùà má jẹ́ ọ padà jájà. Ṣé ilé ìjà sọ́jà ni? Ìgbà wo ni wèrè olè jájà? Ọlọ́run jẹ́ kò ní já. Wo ṣé gbà tèmi
tèmi bá wọnú ilé tèmi ti fóun lóògùn tèmi ti sùn tèmi ń ranú nú ilé bọ́n bá wá jáde fòkì tọ́tọ́tọ́tọ́ gbọ̀ ń yọ ọjájá nù ṣùgbọ́n lọ́dọ̀ tèmi kò ní jájà. bàbá ìwò ojú ìlà ń wò ọkàn mi balẹ̀ lórí mo ṣe ní kàn gbé wá síbí báyìí o elédùn àmà fún yín wò ó àṣẹ ẹ ní ṣe láṣẹ ti bàbá o. àṣẹ. ẹ máa gbàdúrà kò ní jájà. ajá àfọ̀ gbáà. ilé ajá àfọ̀ ọkọ̀ balẹ̀ ara tiẹ̀ náà yà. kápítà wa kápítà tù kápítà tìrì ṣùgbọ́n tìrì ọkàwé kápítà náà. wọ́n fọ́ ṣùgbọ́n fà. gẹ́gẹ́ láyé ọ̀yà àtàkìlì rẹ̀. dágọ́. ajá wa gbáà. olórí ọtún tó kún un dànù. Expect lọ ni ẹkún tó ń sún yàn lè solve problem kankan náà jọjú rí Ọlọ́run tó ṣẹlẹ̀ sábúrẹ́ ti ṣẹlẹ̀ sábúrẹ́ ẹ̀ sẹ́yìn now tell me kí ni next thing àwọn tó máa ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ the most unfortunate thing ni pé èmi náà wọ́n sáfù yẹn mo wá bẹ́ẹ̀ mi wà kí bàbá yín tó kú ni mo ti ṣiṣẹ́ pẹ̀lú company yẹn bàbá yín ní pé mo good mo fit mo wà capable wọ́n ṣe employ mi wọ́n dẹ̀ sọ salary mi fún mi. Now tell me, ìwọ ni ọmọ bàbá, èmi òṣìṣẹ́ bàbá, àwọn méjèèjì fẹ́ra wa sọ fún mi bí ẹ̀gbọ́n ò ṣe ní máa ronú láti ṣe pọpọ fún àwọn méjèèjì ṣe. Kí ni wọ́n fi ṣe báyìí? Kí ni wọ́n fi ṣe? Ẹ̀mí mi ò gbé ọgbọ́n wàhálà yóò ti lè jọgbẹ́rẹ́ mi lọ. Tọ́lá mi lọ sí ìjọba ní akúnlẹ̀ sùn gbogbo àwọn táǹdẹ̀ sí wa. Wọ́n gbé wọn sí wọn lẹ́yìn. Kò sí nínú dẹ́sì. Sorry, níbi tí a bá dé níbi tí a bá dé because mi ò ready láti jẹ́ ká fi ẹ̀mí ara wa ṣe orí kan because èmi àti ọ̀nà interest nínú ọdún kankan. Do you understand what I'm saying? Ẹni tó dẹ̀ ti ṣerú ẹ̀ tó ṣerú ẹ̀ bá wú ẹ̀ kò sí nǹkan tí ó lè ṣe. Now this is my decision. And I better kí èmi àti ẹ̀ka relocate. Yes, because tí o bá rí wa men kò ní try láti ṣe anything fún wa á dẹ̀ mọ̀ pa ní interest. Ká fi kúlẹ̀ ká fi gbogbo kúlẹ̀ ká fi lè kiri kúlẹ̀ bẹ́ẹ̀ lè kéde rẹ̀ ìwé lè kéde rẹ̀. Ooo má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n bínú sí ẹ dá mi lóhùn nínú ẹ̀mí ẹ̀ àtògùn èwo ló important jù.
don't know whatever decision you want to take, but as for me, èmi lọkùnrin inú ilé, àṣẹ mi dẹ̀ ni pé we are relocating, period. Wait me, Shori. Mo understand plight there. Àmọ́ Shori, nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó kàn mí fún ara mi ju bó ṣe kàn mí. Shori nípa ọ̀rọ̀ Ayọ̀mídé, máa fẹ́ kó mú ọkàn kan lọ bẹ̀. Èmi náà ti gbìyànjú agbára mi, kò sí ibi tí mi ò tí ì wá Ayọ̀mídé dé. Mo ti wá káàkiri, everywhere mo ti wá dé. Àmọ́ Ọlọ́run ti ṣe mí. Kò sí nǹkan tí mo lè ṣe sí. Even bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, kí ẹsẹ̀ ṣe wà police station, gbogbo psychiatric àti ìlọ, gbogbo yóò ti ẹ̀rẹ́ ní báwa mú bébẹ̀. Ààrẹ, àwọn television stations ojoojúmọ́ náà ràn lágbà pé ẹni tó bá tẹ̀ bá wá rí, pọ̀pọ̀ náà kò tẹ̀ ti yà wòlò, ẹni tó bá wà rí kó bá wà rí. Ààrẹ òní, mo fi Ọlọ́run bàjẹ́, mi ò ní fẹ́ kó ti kékeré máa ronú o, má bà rẹ̀ lọ́kàn jẹ́, ṣó ti gbọ́ nípa àwọn Ayọ̀mídé, mú ọkọ̀ fún ọ̀gbìn kò ní sọ̀rọ̀. Sorry, jẹ́ kí n assist ẹ. Look, my dear, sọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sẹ́ni tó dùn mọ́ rárá, okay? And Ayọ̀mídé tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí, the most important thing ni pé ìwà àti ẹ̀ tí go deep ju bó ṣe yẹn lọ. Àbó tí lóyún ni. Bá tó dẹ̀ tí lóyún, ọmọ tó fà yẹn, ó dẹ̀ ṣe young, gbàdúrà dáadáa wípé wàá rọ́kùnrin yìí tó máa yẹ. Kò sẹ́ni tó ń wù, we are not happy as well. Okay, nítorí pé òdẹjọ́ ọmọ dáadáa ni mo ṣe fún ìyàwó mi láyé kó farabalẹ̀ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí tèmi náà dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ báyìí bájọ́ ọmọ mi máa ní kó jáde pé kò kùn wá. Okay, ó wá ṣe é ṣe kó débi lọ́la kó má ní access mi àti ìyàwó mi wọn kó possible. So please láti èmi just keep praying Ọlọ́run á ṣe ọkọ tiẹ̀ fún mi. Is that okay? Yeah, sorry, let's go. Ọ̀rẹ́ mi, ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó mi, ẹ ṣe fàájì náà. Kúnlé ló ń sọ̀rọ̀, Kúnlé ló ń pàṣẹ. My dear, wo sọ fún àwọn ọ̀rẹ́ ẹ ni. Gbọ́dọ̀ Kúnlé lọ wá ní kàn ṣe bó ṣe wù wọ́n, kàn ṣe fàájì bó ṣe wù wọ́n náà. Ṣé o sọ fún wọn pé mo lówó ni wọ́n kàn ń gbórúkọ dádì mi? Bàbá ti kú bàbá kú, èmi rèé, èmi Kúnlé ni mò ń pàṣẹ lọ́wọ́lọ́wọ́. Ibú owó ló ń sọ̀rọ̀ yìí. Kò sí nǹkan tí mo náwó sí nínú ìlú yìí tí ò tó mi lọ́wọ́. Ṣé mo parọ́ ni my dear? No. Báwọn ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ náà, dábàá ti fẹ́ wá létà ẹ pọ̀ sí ẹ má dá wá níbi méjì mẹ́ta, mi ò fẹ́ mo like crowd. Kúnlé òbí ní sùn sórí táìmù tá a wáyé ń sìn mo fẹ́ change orúkọ ẹ̀ God win mo fẹ́ sọ ẹ ní ọmọdé olówó. Ṣẹ́gbọ́n kan tó rẹ̀ mi sọ, ọ̀rẹ́ mi ti ṣéǹjì orúkọ mi nìyẹn o, ṣẹ́ rí o. Ṣé o bá wọn tó máa ń jẹ́ àwọn orúkọ tí mo dá yẹn ni? Ok, àwọn big men ló máa ń jẹ́ orúkọ yẹn tó wà ń jẹ́ gbogbo. Ṣọmọdáde fowó ṣeré ṣọmọṣẹ́ jìnnà jù. Ọ̀rẹ́ mi ni wọ́n náà. Níjẹ̀bú o ṣe ọmọ Múkàílà máa mọ̀ rè. Wọ́n mọ̀ dáadáa. Àwọn tó máa jẹ́ orúkọ yẹn nù. Àwọn eléyìí wọ́n máa ń nú báyìí. Wọ́n máa ń nú bẹ́ẹ̀ ní tẹ̀wọ́. Musila Onaṣọlá náà wà lára wọn. Musila Onaṣọlá ó mọ̀. Ṣẹ́gun ọmọ ṣàbí ń jẹ́bọ̀dé. Àwọn yẹn wọn ọ̀rẹ́ rìn. Níbi ká ná owó. Ìyá ti gbọ́, ó ti yé yín. Ọmọdé olówó lorúkọ mi báyìí. Jọ̀ọ́ ọ̀rẹ́ mi, ó ti débi tó máa kú sí. Kúnlé ti di ọmọdé olówó. Ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí i. Ọmọdé olówó. Orúkọ tuntun tí mò ń jẹ́ nìyẹn.
small 3, capital 4, small 4, capital 5. Bra! Aja 2. Capital 1, small 1, capital 2, small 2, capital 3, small 3, capital 4, small 4, capital 5, small 5. Olympic! Marathon! Ododo! Go! Wẹ́mi, tí báyìí ló wà tó ti ń kí àbí tí ó gba àwọn ẹgbẹ́ wà nù class tó ń kàwé ẹ̀yin náà wá jókòó síbà ẹ̀ bá sọ nǹkan tó ń jọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ tó ti ya wèrè o. Wo mo ti sọ fún ẹ kó ya wèrè o ó kàn lose memory ẹ ní ṣùgbọ́n. Ó lose memory àbí ṣé bíbà tó tún sunkún ẹ ó dìgbà tó bá sun ẹkún ẹ tó ju ẹ bá yọ bọ́lẹ̀ èmi wọn kó máa bọ́ sí ìdùnnú ara ẹ o má bèé. ṣó tán ẹ ọ̀rẹ́ mi ó kàn jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí ò lẹ́yìn kan kó ṣẹ́gìrì sí ẹ lára èmi mọ̀ pé tó bá ń báyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ ni o ẹkún ìṣá ni ojú kò ń wọ ẹkún mu bí ẹni wo mi gàrí mu kí ló dé ọ̀rẹ́ mi ṣó fẹ́ parẹ́ lórí ọ̀rọ̀ ọkùnrin kan ni tó bá sunkún tó ṣe rẹ̀ léṣe lórí ọkùnrin ìwọ ló dẹ̀ wá mọ̀ o. òun náà ló ń bẹ sọ yẹn wọ́n ń bẹ sọ títí tí ò gbọ́ ó kàn sunkún ní ìsìn tí Ayọ̀mídé tó ń sọ yìí tó bá padà wá ń sìn tó ní ẹ ó yá ọwọ́ ẹ̀mí o ká wá má rí o ṣé wọ́n náà máa lọ fẹ́ ni wàá lọ fẹ́ wèrè níbo ló ti ń ṣe irú ẹ̀ ó ẹni tó ti ya wèrè ó lè fẹ́ wèrè èmi gan bí mo ṣe wáyé Ọlọ́run ò ní jẹ́ kí n fẹ́ wèrè níbo èmi ò lè bá wèrè ṣe Mr and Mrs o irọ́ possible. Wo mi ò like gbogbo nǹkan tẹ́ máa ń sọ yẹn o mo ní kò ya wèrè ó sick ni ṣùgbọ́n kò ya wèrè ibo ló wá lọ sí báyìí ibo ló ń lọ báyìí ọ̀rẹ́ mi. ẹ wá gbà mí wọ́n níyàn ya wèrè ó no sick kí wọ́n ní ìyàtọ̀ wèrè ní wèrè ń jẹ́ kò sí nǹkan tẹ́ lè ṣe sí wèrè tí ya wèrè náà nìyẹn. What is agric? Oh, my word! Agric is there. Ibẹ̀ yẹn ló wà. Come on, way. Okay. Don't move away. What is ignorance? Ignorance is person that is like this. Come on, way. Come on, way. What is this? Orange! Ìyáálé kan wá gùn mo pa àtìkẹ́rà lọ́la o bọ̀dá mi ló ẹbí wá gùn. àjòkò ní bó sòrò dúdú lóde bí ní ó bá wà. ìwọ wá ní àjókòó lẹ̀ látàárọ̀ ṣé ẹni bá wà nǹkan náà kì í jókòó àbí wákàtí mélòó láti ìjókòó ní ìsìn. lẹ́jà rí ìyàwó wọn. kí ló dé ẹ sì wá dá wa jókòó látàárọ̀ torí Ọlọ́run. ẹ má bínú sá wọn sí nílé ni. ọkọ rẹ ò sí nílé. bẹ́ẹ̀ ni sá. dákun kése ọkọ̀ tí wọ́n gbé jáde níbẹ̀ nínú ọgbà yín. ọkọ̀ yẹn kọ́nà gbé jáde ìgbà tí ò ṣe pé yẹn kọ́ la ní nínú ilé kò pẹ́ náà kò tí ì lè ju bíi 2 minutes lọ́tàn lọlẹ̀ dé yẹn. àbí ọkọ rẹ̀ la pàdé lẹ́ẹ̀kan gbà tí a fẹ́ wọnú ọgbà. yes yes òun lè máa pàdé. ṣebí gate man ní ó wà nílé. gate man lè má sí lórí ìjókòó ńgbà tí ó jáde. bó dé ní àárọ̀ ọ̀la ìhàyìn ni ọba ìmì àti gbogbo wa gan pẹ̀lú kò sẹ́ni kankan tí ò lè lé láàrin. ìyáálé kan àdúró àdúró nílà. ìyàwó
Débọ̀ ọlọ́kàn ọ̀rẹ́ ò sí ilé. Èmi ni mo sọ fún pé kó sọ fún yín pé mi ò sí ilé. Torí kíni? Torí kíni báwo? Ṣé ìbàdàn fi ń ṣe ìpàdé mọ̀lẹ́bí ni? Ṣé ní family house ni? Àbẹ́ ìmọ̀ pé ìbà ilé tèmi ni? Ọyọ́ tá bá rí ibi wọlé. Torí àbúrò ẹ̀ ló gbé mi débi gbogbo wa. Gáà lèmi wà. Wọ́n ti pè mú ní. Wọ́n dé àyè lónìí. Àbúrò rẹ̀ sọnù. Ọmọ ẹni kó yájọ ọmọ ẹni sọnù lọ. Ó wá òṣè kankan kí ló dé? Ṣé ẹ ti ẹ̀gbọ́n bàǹgánà? Ẹ mọ̀ kí mo gbọ́ lẹ́nu yín. Jọ̀dákun. Ibi lọ wa o. Nígbà tí Ayọ̀mídé tó ṣe bẹ́ẹ̀ tó rìn lọ. Bẹ́ẹ̀ kò sí wèrè inú wọn wá o. Ó jókòó kalẹ̀. Ó ṣe kankan sí. Bí eré bí àwàdà. Ẹ̀gbọ́n Ayọ̀mídé náà tún dìde. Ó tún fi lélẹ̀. Ó tún lọ. Ó tún jókòó ẹgẹdẹ kalẹ̀. Ó tún ṣe kankan sí. Ó wá ń ṣe yàlà. Ó ń ṣe yòlò. Ìwọ nìkan náà ni o. Ìwọ ló ń sọ̀bà. Ìwọ ló ń sọ̀sùn. Jọ. Ṣé bó ṣe bá jókòó ẹgẹdẹ rẹ̀ táwọn méjèèjì tá ní rí wọn mọ́? Ara alé ní bá ní ìmọ̀ láàmùdí o. Wèrè pọ́nbélé lára àtà òpè. Sọ̀rọ̀ mi yí ọ. Ogún tó jẹ́ ti ìwọ tàwọn àbúrò rẹ. Ìwọ nìkan wá ràgàbó, o ò rí wọn, o ò sì wá wọn. Inú rẹ wá ń dùn sìn bí ọ̀pọ̀lọ́ tọ́bọ́nú omi. Ọwọ́ à ń jayé, ayé ló ṣe bọ́ ń jẹ yìí o. Mo ti mọ̀ pé ọ̀rọ̀ burúkú ṣì náà lẹ́fẹ́ wá sọ fún mi. Nítorí ẹ̀ ni mo sọ fún ìyàwó, owó sọ fún yín pé mi ò sí ilé. Kí ló ń ṣe yín gan-an? Kí ló ń ṣe yín tẹ̀kan ọ̀rọ̀ ojú òṣì kalẹ̀? Ṣé ìgbà ìwọ́ wà ní tẹ̀sí wa máa ṣe mítìn ni? Yes, kí ni problem yín gan-an? Ẹ ti wo bàtà òṣì tẹ̀kan kó sẹ́sẹ̀ tẹ̀ fi wọ sí tírùmù. Kí ni gbogbo rọ́bìṣì òṣì náà gan-an? Kí ló ṣe yín? Àwítọ́ ẹ wá kó aṣọ má jà bí òṣì. Ẹ kó yẹn sọ́rùn. Ṣé kò ń ṣe aṣọ tó fi sí ìyá ẹlẹ́gùsí lẹ́wà lẹ́kọ́ sọ́rùn yìí ni? Olórí ẹbí mà ní. Ẹ dákẹ́ bí ìgbà kí ló ṣe yín gan-an? Àti ẹ̀yin tẹ́jókòó yìí náà tẹ́ ládùn òṣì sílẹ̀ bí pẹ́pẹ́ yẹ oṣù tó fẹ́ mú nínú odò. Ṣé kò ń ṣe ayọ̀ náà fi sí ìyá aláta olú àlọ́run yìí ni? Bí àwọn tí mo àlápò owó mẹ́rin. Gbogbo jẹ́ ìbàtọ̀. Ẹ jáde sí kàdà rẹ̀ kọ́ ra òṣì. Ọ̀fẹ́ mi lù mí, ò ní lù mí. Sọ̀rọ̀ olórí ẹbí ní sọ̀rọ̀. Olórí ẹbí ti. Mo yà wèrè gánà. Mo yà wèrè gánà. Má ti ẹ̀ já sọ̀rọ̀ gánà mọ́. Èmi kan jà nílùú. Ẹ kó ṣí tó bẹ̀rẹ̀. Ó fi wálẹ̀ ọlọ. Ká pé nígbà mo wà ń kékeré ni wọ́n ti lù ọ́ láti wá mi.
owó jọ́nà. Adájúmú ó wà bọ́. Ó mọ̀wé jọ, ó mọ̀wé. Kápítà wa, jùmọ̀ wa, kápítà tù, jùmọ̀ tù, kápítà tì, jùmọ̀ tì, kápítà bọ̀, jùmọ̀ bọ̀, kápítà bá, jùmọ̀ bá. Ó mọ̀wé. Ó mọ̀wé jọ, bàbá. Ó mọ̀wé. Adáta yìí owó jọ́nà. Adájú. Bẹ́ẹ̀. Ó mọ̀wé. Adájú. Adáfọ́. Bẹ́ẹ̀. Ìwọ tó mọ̀wé. Ó mọ̀wé jọ. Akọ̀wékọ̀wé ó kà fàájì máa pọ̀ o ó máa ga o ṣé wàá jẹ búrẹ́dì. Ó ga o àwọn wèrè náà máa ń fall in love pẹ̀lú ara wọn o rí yín á kó yín yọ ṣá. Wọ́n ló mú ìyàwó mi ṣeré wọ́n ló fún ìyàwó mi lóúnjẹ jẹ ó fẹ́ gbá ìyàwó mi. Ẹ wo nǹkan kan ti ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ báyìí. It's like pé máa fi bọ̀bọ̀ Kúnlé yẹn sílẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo so many strange things ló ń ṣẹlẹ̀ nínú ilé wọn báyìí. Ṣé mo last born wọn yẹn ọkùnrin tó wà ní school yẹn ẹ lè believe pé ó kàn ya wèrè all of a sudden ni. Mọ bí tó lọ. Ètò tẹ̀lé yẹn obìnrin tó marry bọ̀bọ̀ tó jẹ́ accountant ní company wọn yẹn ìyẹn náà àtọkọ ẹ̀ nǹkan náà àkàndédé rí wọn ni bóyá wọ́n sọnù ni o bóyá wọ́n jí wọn gbé o bóyá wọ́n kú ni àmì ìtẹ̀ mọ́ anything èdè mọ́ pé mi ò dé lé mi wàhálà because àwọn ẹbí ẹ̀ ti ń sọ nísìnyí wọ́n ní bí Akúnlé ló wà nídìí ọ̀rọ̀ wọn àwọn tó má dẹ̀ máa wá kó má jẹ́ pórí mi náà ti máa bẹ̀rẹ̀ ṣé mo pé mi ò lé mi wàhálà mi dẹ̀ fẹ́ kún kékeré. Ìrẹ́wọ̀n máa fi sílẹ̀. Fi sílẹ̀ ó fi náà dà sílẹ̀ ó fọ́ nìkan ṣá èèyàn kan kú àsìkò tí wọ́n tó ni o àsìkò yìí tó fẹ́ ya wèrè àsìkò ẹ tó láti ya wèrè ló ṣe ya wèrè yìí tó dẹ̀ sọnù àsìkò ẹ tó láti sọnù ni sórí àsìkò títí ẹ tó tó yìí àsìkò àti gbádùn láìfọ ẹ ló wà sórí ọ̀rọ̀ yẹn wípé bóyá àwọn kan dé kó máa mú ẹ jáde ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn kò tó ohun téèyàn máa ń yọ àdá sí ọ̀bẹ lásán gan kò tó ọwọ́ lásán báyìí la máa fi ṣe ẹ ṣó ti gbọ́. Adéṣẹwà má wá síbi ọmọ ìkéré náà ṣé òun kò tẹ́lẹ̀ fẹ́ bá èṣù jẹun síbi ẹ̀ ńlá sìgùn ni àwọn ẹbí ọkọ ẹ̀ wọ́n lè ṣe náà dà fún ẹ a máa mú ẹ jáde ṣẹ̀ṣẹ̀ kó máa gùn ọgọ́ máa dáyé mọ̀ wá rí ayé wọ́n lè ṣe anything fún ẹ mẹ́. ẹ lè understand. Ó dé fọkàn balẹ̀ náà dídí sáròtì náà máa mú ẹ jáde àwọn náà máa jáde fọkàn ẹ balẹ̀ ṣọ́rọ̀ àwọn tó ya wèrè yẹn wọ́n ti ya wèrè òun kí gbogbo wọn ya wèrè wò kò sí ètò kún ẹ wọ́n ti lọ fún ẹni kábà àyè kó ba lè pẹ́ sórí àsìkò tó wà yìí ó yẹ kọ́kàn ẹ̀ balẹ̀ kó náwó yẹn bó ṣe wù ẹ́. fọkàn ẹ̀ balẹ̀ jẹ́ ká máa lọ ṣe é láti lóde títí nígbà tí yọ lẹ́mìí tèmi ni. ẹ lọ wọ́n mọ́tò ẹ̀kọ́ jà lọ. wọ́n wà kúrò ó yí bẹ́ẹ̀ kúrò. let's go. I love you friend.
Arẹwà akọ̀wé ìfẹ́ gbóná nílé yìí. Let's go. Baba. Baba. Sweetie, kí ló tún ṣe mọ́tò báyìí? Honestly, mi tiẹ̀ ní sọ pé ọ̀pá yìí ló ṣe. Ṣé o ti wo ibi tó mi máa wà bẹ́ẹ̀? Tí mo gbogbo ìlú wà bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ bátìrì nǹkan. No, the battery is okay. Ṣé la battery? Nǹkan tó fi pé bàbá mẹkáníìkì yẹn, ó sọ pé bíbí ti wà ọ́fìn, ó ti wá nípa. What is that? What's that? Jẹ́ kọ́pì kan. Yeah, out down. Let's go, let's go. Wọ́n sọ bẹ́ẹ̀ bọ́ bá bẹ́ẹ̀. Ilé ara mi tí ìyàwó kọ́ lẹ́nu kankan láì sílé rẹ́ǹtì. Wèrè ṣe wèrè ẹni. Àbí àdúrà fẹ́lẹ́ ni. Àǹtọ̀. Bàbá, báwo? Ilé tó yẹ pé mo máa tún wọn tàbí tó rà lẹ̀. Ẹ wo sẹ́ẹ̀rì ẹ wá sẹ́ẹ̀rì ṣé o tún ṣe wọlé fẹ́ ṣe o. Ṣé ilé yìí? Ẹ sábà pé mo ní. Kànkéré yìí. Tó tó wá fún wọn kéré lẹ́mọ́ kọjá kún. Láti ọ̀wọ̀ ti dèbí. Akátì rẹ̀ ẹ wo wèrè. Inú ilé ọ̀dọ̀ mi. Ẹ wá wèrè méjì. Ọkọ àtìyàwó. Láàrin ìrìn àjò. Ẹ dúró ṣé bọ́ọ̀lù wà nù ẹ̀. Ṣé ó yọ sí gọ́ọ̀mù ojú ẹ̀ ní orí báyìí lè yí ayé ti gbà wọ́n. Bàbá ẹ má wọrí. Ẹ má wọrí ẹ má wọrí. Ẹ ń ṣèyàn bẹ́ẹ̀ gbójú. Ẹ wò wọ́n ní ara mi. Ẹ wò wọ́n. Ẹ bá ń lé wọn. Àyè gbà pápá yín, ó lè gùn ìyá yín ẹ fẹ́ kú. Ok. A máa rí wọn bí lójoojúmọ́. A mọ̀ pé sì nídìí ẹ. Àkànbọ̀ àdàbọ̀ ọlọ́mọdé yà rí. Ọlọ́run ní já rí tẹ́ bá kára mọ́. Ẹ wò ẹ dákun ẹjọ́ ẹ ní sórí ìburú. Àkànṣìlẹ̀ mi rò pé ó wà mí tẹ́lẹ̀. Àsáwọn wòlé tiẹ̀ tí wọ́n kó tiẹ̀ bára wọn torí Ọlọ́run. Ẹ wo léyìí ilẹ̀ kẹrin rèé kó tó ṣe kọ́ta mọ́sẹ̀. Nígbà wọn kọ́ tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo kọ́ rò pé bóyá yàrá sílẹ̀ ló ń ṣe mí o. Àṣewèrè gan tún ṣe rẹ̀ tí yóò sọ sí mọ̀ pé mi ń ṣe.
ẹ wá wò torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ dákun níjọ́kíjọ́ tẹ́ bá tó rí yan láàrin ẹ má pa wọ́n ṣùgbọ́n ẹ̀sìn ẹ bó bá ṣe wù yín. a mọ̀ yín pé ọkọ̀ ìyá bẹ́ẹ̀ lónìí ẹ mọ̀ bàtẹ́ ti fi iṣẹ́ rán wa tó jẹ́ ká máa wò ó ti àbá àwọn ọmọ ìyá nísìnyí jẹ́ tí wàá gbéṣẹ́ fún wa yá wọn àá máa sọ wọn níta máa ṣe é sì ní pé ẹ máa jẹ́ kó bí yín ó ṣe kí ni kó gara tó bá ti gara àá máa wọ́ sí bíbá 24/7 yá wọn wọn ò ní débi mọ́ ó yà àfilẹ̀ àbò farabalẹ̀ má máa ṣe làwùlà kí ló ń ṣe ẹ̀ bàbá wa bínú tó a lè orí ẹ wà ń bẹ̀ ẹ́ filẹ̀ àbá ò farabalẹ̀. àwọn ò lè wá ẹ́ bí. sáà náà fúnra lóyún báyìí. èmi ni ẹ kówó fún èmi ni ẹ kówó fún. kí ló máa ń ṣe ẹ kúkú dá ẹ sí. ìyá àbá ò àfúnni ló ń jẹ báwo bẹ bàbá àgbàlagbà. ẹ má wọrí a máa ṣe ogun ẹ mú yẹn wá keep up kò sí wàhálà ẹ má wọrí a máa ṣe yẹn mú yẹn wá ẹ filẹ̀ kò ní bàjẹ́ ká tún wá. ẹ̀mí bàbá ò balẹ̀. o ṣe é fún bàbá ilé náà. ẹjọ tó yọ Ọlọ́run ẹ help wa wèrè yìí ni ó ń rọbí látẹkàn bíbí àdẹ ní máṣe máa gbé kó bíbí ẹjọ tó yọ Ọlọ́run. ó rọbí kẹ ẹ gbé lọ sóbìrì náà. ẹ wo condition yẹn bí kí káàdì gbogbo ẹlẹgbẹ ẹjọ ẹ kàn help wa pẹ̀lú mọ́tò yín kẹ gbé wa. ẹ ṣáà ti help wa ká ti gbé kúrò níbí báyìí ni ẹjọ tó yọ Ọlọ́run mo mọ bí ta lè gbé lọ ẹ ṣáà jọ tó yọ Ọlọ́run. ó rọbí má jẹ́ kí nǹkan míì lọ ṣẹlẹ̀ sí lẹ́yìn. You have to take her to the hospital. ó ti tó o tẹ̀ láàbù àkọ́kọ́. ẹ tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ̀ o. pẹ̀lú ti tó wọnú ó tẹ̀ láàbù mọ́ra bá. pẹ̀lẹ́ ṣàfihàn ó tún pe bọ̀bọ̀ yìí tó ṣe yé ò tí tó ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní sùúrù ọ́. bọ́ní máa gbà báyìí straight pẹ̀lú ẹ̀rọ. wáwo farabalẹ̀. ṣé ẹ ṣọ́ pé ilé ẹlẹ́rìí ọmọ yẹn ò jìnnà ṣá. ẹ wò ọ̀nà bíbá yìí ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣáà máa lọ. ok good. ó ti tó. pẹ̀lẹ́. bàbá dẹ̀. pẹ̀lẹ́. ọ̀gá. Ọlọ́run àṣàánú ẹ̀.
ṣáà máa gbàdúrà kọ́lọ́n bá wa sọ láyọ̀. Àtọ̀. ẹ rọra o ẹ̀rọ kẹlẹ́ kó àtàárọ̀ a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ti bímọ. kí ló bí? ọkùnrin ló bí. ọkùnrin bó ṣe bí ọmọ yẹn tán gẹ́lẹ́ bá bẹ́ẹ̀ ọmọ padà. àmọ́ kíndé kan ló wá ṣe mí kàyéfì ń bẹ̀ bó ṣe bí ọmọ yẹn tán tó padà báyìí ní àgànná rẹ̀ yìí ó dẹ̀ kúrò ń bẹ̀. mama àti nǹkan tó ń sọ báyìí arábìnrin yẹn kò ṣe gángan mọ́ ara ẹ̀ ti yá. ó kàn pariwo pé mọ̀mọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ mo ní ràn ẹ́ lọ́wọ́ ẹ máa ràn ẹ́ lọ́wọ́ ní sùúrù ṣé ìbúrẹ́kúlẹ̀ tí rí tẹ́ ti ń gbé bọ̀. ìrànlọ́wọ́ náà la ṣe fún débi bíi ẹ mọ̀ pé wọ́n ní ìbẹ̀rẹ̀ òkè ṣe oníṣẹ́ ẹni tó bá parí ẹ̀dópin la máa yìn so a ready láti ràn lọ́wọ́. ṣebí èmi náà ń drive lọ mo dẹ̀ rí tó labour ni àwọn people ń pariwo pé ó need help ni mo fi gbé pé ká gbé wá sí nearest hospital wọ́n dẹ̀ júwe ọ̀dọ̀ yín pé ẹ máa ń gbẹ̀bí fáwọn alábìyamọ. èmi gan ni mo júwe ọ̀dọ̀ yín fún un pé ká máa gbé wọn bò ń bíbà. nǹkan tó ń sọ sí mi pé ara ọmọbìnrin yẹn ti yá. ara ẹ̀ ti yá. kò ṣe é gànà mọ́. pẹ́rẹ́ ẹ mọ̀ kátà máa ṣe sí ẹ̀jẹ̀ ayọ̀ débẹ̀ ká lọ fojú ẹjọ́ máa ràn lọ́wọ́ nígbìyà. Mo kí ni alákọ̀wé mi ò ṣalákọ̀wé ẹjọ́ Ayọ̀mí lórúkọ mi Ayọ̀mídé ẹjọ́ alákọ̀wé láyé ń gbé o. ẹ̀gbọ́n mi ò ṣe wèrè mi ò ṣalákọ̀wé Ayọ̀mídé lórúkọ mi sẹ́. wèrè gidi náà ń gbé o ẹ̀yin méjì níyì o. ẹ̀gbọ́n mi ò ṣe wèrè mi ò ṣalákọ̀wé. ìyàwó rẹ tó kọ Beauty lórúkọ ẹ. Arẹwà. ẹjọ́ ẹ̀gbọ́n mi ò níyàwó ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ bí ojú èèyàn bá yà lọ níyàwó wèrè lẹ́yìn méjèèjì ẹjọ́ máa ń rìn káàkiri nígbà bá ti rí ọmọ ti rí ìyàwó ẹ. ẹ̀gbọ́n Yorùbá mò ń sọ mi ò níyàwó kankan ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. ṣé àwọn èèyàn ti rí mi báyìí. wèrè àtọ́dún mélòó gbogbo òlú ló mọ̀ pé wèrè ni ọ. wọ́n ti rí mi báyìí. wọ́n ti rí ọ. ó dàbí pé ìjọ tí wèrè bá mọ̀ pé wèrè ni ìjọ̀nà lára rẹ̀ yá ayé ìjìyà. mi ò fi gbà kan ya wèrè ẹ̀gbọ́n. ó máa ń sọ̀rọ̀ gidi lẹ́nu jáde. kí nìkan tó wá fẹ́ gẹ́gẹ́. ẹ̀gbọ́n mo fi ọlọ́run bẹ̀ẹ́ tó lọ́ ẹ̀ṣánú ẹjọ́ ẹ̀rí mi ò jọ èyàn mo ṣe rí mi ò bẹ̀rẹ̀ tó wọ́ṣọ́ báyìí fún mi ẹjọ́ tó lọ́ ẹ̀ṣánú mi kí tẹ̀ kọ́kọ́ kó mi bí náà. mi ò ṣe wèrè ẹgbẹ́ ẹ má pè mí wèrè mọ́ ẹ má pè mí wèrè Ayọ̀mídé lórúkọ mi Ayọ̀mí. mi ò ṣe wèrè ẹgbẹ́ ẹ má pè mí wèrè. mi ò ṣe wèrè ni ọpọlọ mi pé mo mú nǹkan tí mo ń sọ. nǹkan tí mo ń sọ mi ò ṣe wèrè mi ò ṣe alákọ̀wé kankan ẹjọ́. àbùsí tó ṣe mí. Ọlá. Yes, dear. Àwọn Yorùbá ní orí níwọ̀n. Okay? Tí wọ́n bá ti ṣe wọ́n bá orí tí wọ́n fẹ́ ṣe, ó bẹ́tà kí èèyàn jáwọ́, kí èèyàn má bàa kàbò, kí èèyàn má bàa tẹ̀. You see, ó ti ran ọmọbìnrin yìí lọ́wọ́, ó ti gbádùn, ó ti bímọ.
pé ibì kan tó yí ó yẹ kó ń padà sí nǹkan I'm scared mi ò fẹ́ rárá ó jẹ́ wọ́n ló tún máa mú padà lọ síbẹ̀ no let her find her way torí ọlọ́run mo fi bẹ̀ leave her let her go. ọ̀dẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣorí gbogbo nǹkan tó ń sọ ló yẹ mi pátápátá àmọ́ máa fẹ́ kí wọ́n náà understand mi ò kọ́ lè fọ́mọ yẹn lẹ́ẹ̀bẹ̀ yẹn kó máa lọ just like that pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tá a ti ṣe fún mi lè ṣe dáàrin méjì kí n fi lẹ́nà o ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó kàn sọ address ilé ẹ̀ ni and this particular address mo mọ ọbẹ̀ dáadáa ibi tá a ti gbérí tí mo mọ in and out ni ó dẹ̀ ló mo mọ bó ń ṣe máa délé so you don't just expect me to leave her out like that. And that's exactly why tí mo ṣe fẹ́ kọ́ mi ibi tẹ́ ti gbé yí jọ kí ló fún ẹ ní impression wípé Kúnlé ò lè wá bẹ́ẹ̀. I'm scared because ibi tó ń sọ yìí nísìnyí rántí pé a relocate sí Ṣàgámù báyìí. Do you understand? Ibi tó ń sọ yìí ibẹ̀ ní Kúnlé gbé tó bá lọ́jọ́ ṣe é kọ́. Do you understand? Mi ì lè rí Kúnlé mi ò ní business pẹ̀lú Kúnlé ṣebí kí n ti mú ọmọ ọlọ́mọdé ọ̀dọ̀ àwọn parent kí èmi dẹ̀ padà ní ìwà tí ò ṣe pé mo fẹ́ lọ sí family house or mo fẹ́ lọ bá ní company mi ò jàdú ogun kò sí èyí tó pọ̀ mí pẹ̀lú ogun and ó possible kí n lọ kó má mọ̀ pé mo wọ town kó má rí mi so mo fẹ́ kó fi ọkàn balẹ̀ àmọ́ ọba ìyá àbíyè ti sọ wípé òun máa tẹ̀lé wa ọ̀ kíkan lára àwọn ọmọ àwọn tẹ̀lé wa because ó ì ní àwọn àgbo kan tó ní láti máa lò so wọ́n lè fún ní proper medication tó bá ti délé mi. o ìyá àbíyè tẹ̀tẹ̀ àwọn èèyàn ṣe bẹ́tà ṣùgbọ́n àwọn ìyá àbíyè ń lè your safety matters tó bá lóògùn. Same. That's okay. So mo lè wọ́n sí ti nígbà yẹn. Àwọn lọ sílé náà mú jáde ni. Ẹ wọnú mọ́tò Ayọ̀mídé. Mo dúpẹ́ o, ọlọ́dà mi ò ṣe Adéọlá, ọkọ mi, àkànmú òpó Ọlọ́run ẹlẹ́dàá mi ò ṣeun, ẹ má ṣe wọ ẹ̀yin èèyàn mi. Mo dúpẹ́. Ẹ má sọ ayọ̀ ló yẹ kí n máa yọ̀ because Ọlọ́run ti borí jẹ́ lójú yín, kò sí ẹkún nínú ọ̀rọ̀ yín mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo nǹkan tó ń pa yín lẹ́kún Ọlọ́run ti bá yín sọ dayọ̀. Ṣebí Díọlá náà lélẹ́yìí ló fi ẹsẹ̀ ara rẹ̀ méjèèjì ló fi yìn wá bá yín nulẹ̀. Ẹ wò tẹ́yìn bá ń sunkún kí wá ní káwá ṣe bọ́mọ ìyá tèmi ọmọ bàbá tèmi lélẹ́yìí gẹ́gẹ́ bí mo sọ fún yín lákọ̀ọ́kọ́ àwa náà la mọ nǹkan tójú wa rí a mọ wàhálà tá a ṣe kó tó di wípé Ọlọ́run padà ṣe yanu. Ẹ wo màmí ayọ̀ ló kù tẹ́ màmá yọ kò sí bànújẹ́ lọ́rọ̀ yín mọ́. Mọ́mì ẹ wo ẹ má ké mọ́ àtòrí kan ṣe kan lọ lọ́run so ẹ má ké mọ́. Mo dúpẹ́ ṣeun kẹ́ mọ́ wá wọ Ọlọ́run níbi tí ngbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ níbi tá a ti ń gbé kiri ó ní wọ́n ti jẹ́ kó yé wa wípé ká máa lọ wà wọ́n ní nǹkan tí ó wo Adéọlá ọmọ mi sọ wọ́n ní ara ẹ̀ ló wà wọ́n ní nínú ẹ̀gbin báyìí ló ti máa pàdé adé orí tiẹ̀ ẹ wọ Ọlọ́run báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni wọ́n ní ẹni tó bá ń ṣe rere
kó máa ṣe lọ torí ara orí ilẹ̀ sàn wà ẹni tó bá dẹ̀ ń ṣe bí kó kọ́ntínú láti máa ṣe ayé náà ló ti máa kẹsàn ẹ̀ tí ó bá ṣe wípé èmi dúró lọ́jọ́ kìíní àná tí mo rí lẹ́gbẹ̀ẹ́ títì tó ń rọ̀bì báwo lèmi ṣe máa rí àbúrò tèmi. mọ́mì ẹ wò ẹ dúpẹ́ lọ́wọ́ àǹtí yìí gidi gan-an ọ̀wọ́n gan ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì àǹtí yìí torí ìyá ti tèmi ni ìyá gbẹ̀bí tó gbẹ̀bí fún wọn torí ẹ̀nà ṣe ní kí n bá wọn dé bíbá. ẹ mà ṣeun ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ màmá èmi gan tún máa dọ́dọ̀ wọn máa wá dúpẹ́. Ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀ gẹ́gẹ́ bí mo ń sọ ṣe mọ̀ wípé tèmi ò bá ṣe alábàápàdé o èmi ò ní ṣe alábàápàdé ọmọ ìyá tèmi jù ṣe àwọn àgbàlagbà tó ní èèyàn ká máa ṣe ìka ọgbẹ. ẹ gbádùn mi èèyàn ẹ nílé lọ ẹ jẹun ẹ jẹun wọ́n ti bí ó yé mi pé nínú ẹ̀gbin ló ti máa bá ọkọ orí tiẹ̀ pàdé ṣe rí bọ́lọ́run ṣe báyìí wò ẹ gbádùn mi àná mi ṣe báyìí. ẹjọ tó lọ mi ò ní time rárá ṣe bá ti dúró 5 minutes tí mi bá ti rí bàbá tó sọ pé òun bọ ẹ máa kó mi bá ti máa lọ tèmi ni o. yes mo ń lọ bí kan náà. ní sùúrù wọn máa tó dé. èyí ṣe sùúrù o pé ní mímọ̀ ń sọ Ládékúnlé àmọ́ tí bàbá ìpè wá fún láti wá ṣe ní. ó yẹ kí n mọ̀ pé mi ò rán àyè gbogbo eléyìí. mo gbọ́dọ̀ ní tó pè wá fún. Kúnlé ní sùúrù. ẹ rà sàn. ẹ pẹ́ díẹ̀ ṣé kò sí àwọn látàrọ̀. kò sí nǹkan tó ló sún ọ pọ̀. ẹ wo sáà mo ti sọ fún wọn o torí ẹni tí wọn ní torí ẹ sọ pé bí a pé àìsórí ẹ jókòó báyìí àti rí o. kò yé mi mo ti fún wọn 5 minutes tí mi bá ti rí wọn sìn a máa lọ ní èmi àti máa lọ. kókó wà ń bẹ̀ kókó wà ń bẹ̀ bọ̀dá mi kí ni ìṣẹ́yìn gan ẹ ṣe wùwà bí àgbàlagbà gan ẹni tó pè wá bí ó ní tó pè wá fún ẹ sì jẹ́ ó dé. ẹni sùúrù o. ẹ farabalẹ̀. wọ́n sá afá lẹ́yìn olórí. àbí o. orí wo ni wọ́n ìfá lóyún olórí. àgbàdo ìfá ni wọ́n díje dà. sẹ́ẹ̀rì àwọn náà ẹ káàbọ̀ sà. ẹ jọ ẹ wá ní bọ̀ báyìí sà ẹ wá jáde báyìí. ìwọ mọ̀ bọ̀ báyìí. ọjà náà ni àbálọ ẹ má bínú pé àti dá. Ayọ̀mídé. bóòlù ti rìn. ìlú wa náà là ń wá látijọ́ yìí. Ayọ̀mídé. Ayọ̀. ṣé dáadáa la bá Ayọ̀mídé. Ayọ̀mídé ni. ọ̀sẹ̀ rẹ̀. Ayọ̀mídé. Ayọ̀ ẹ̀jẹ̀ náà ni. ọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá o. bọ́lá ṣe rí. Ọlọ́run fún wa rí. àdéhùn tẹ́mi ṣe kọ́ lé lẹ́yìn Ayọ̀mídé. àdéhùn náà lẹ́yìn yọ ṣe. ẹ wo ẹjẹ ká yọ. ẹjọ́ kọjá rẹ. ẹjọ́ kù. ẹ má jà tó pariwo. ọ̀dà mi ẹjọ́ kò. àdéhùn tẹ́mi ṣe lé lẹ́yìn. Baba. mo ṣe ń gbọ́ báyìí mo kàn rákẹ́yìn sí ẹ pé ọ́fíìsì ọ̀kalẹ̀ bọ̀ ni. ìyá mo fẹ́ sáré jáde mo fẹ́ sáré débì kan ní sàn lórí ọ̀rọ̀ àbúrò mi Ayọ̀mídé yìí ni yẹ ẹbí ibi tí wọ́n fi ọmọ yẹn sí tán ti ń tọ́jú ọmọ yẹn tó ti sá kúrò ń bẹ̀ ó ti sá kúrò wèrè yẹn wọ lára gidi gan ni ìyẹn ló tiẹ̀ mú mi pé ókè bí akin tiẹ̀ sọ fún gbogbo àwọn bọ́ìsì ládùúgbò bí àwọn ti bá mi rí o ká tún lè gbé lọ bò mí ìkan tó mọ yẹn ń ṣe yẹn ó lágbára gan kókó wa ókè gbogbo bí tí bá dé wọn máa ń bú mi pé mi ni ẹ̀gbọ́n wèrè ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ kó ń dùn mí gan. wá ń rin àwọn ìrìn bá a ṣe rí àbí. bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ò ní jẹ́ a rí. bàbá lórí ilé kí ló dé. a sì ní rí. tá a bá rí i tá a bá lè rí i á pa ọlá á pa èmi náà la. bàbá lórí ilé kí ló dé àbúrò mi là ń sọ̀rọ̀ nípa yìí náà. ẹni tí ò bá ní jẹ́ni jẹun èèyàn á dì lọ́wọ́ mú ni ní ìsín èèyàn ò dì lọ́wọ́ mú èèyàn á gé ọwọ́ ẹ̀ méjèèjì kúrò ni. Ayọ̀mídé ìwọ ò mọ tí ń plan fún ọ lẹ́yìn. wọ́n lẹ́nu yóò wà ní kóòtù ẹ̀mẹ́ni tí ń béèlì òun bó o bá mèrò tí ń gbà sí ọ ò ní gbàdúrà kárí láéláé kódà bó bá kú ò ní gbàdúrà káròkù ẹ
kódà ò ní gbàdúrà kọ́ mọ orúkọ ẹ̀ mọ́ láyé. wọ́n fẹ́ gba gbogbo kinní lọ́wọ́ ẹ̀ tí a bá wá gbà ń jà wọ́n lè ṣe bọ́ ṣe ń ṣe fún mi jẹ́ wọ́n lè ṣe kì í wá ṣe tèmi nìkan ni mò ń rò mo tún á ń ro tilé ayé ṣé kò rí ìyàn lókè kọ́ sọ yàyà ni àbí kọ́ pọ́n yàn lé àbí kọ́ ọmọwọ́ kan láì ná. wàá wò wọ́n ibi wọn ń lọ yé mi wọ́n fẹ́ pa ọ́. wọ́n fẹ́ pa mi. bẹ́ẹ̀ ni mo sọ ọ̀rẹ́ bàbá yín tó dúró gẹ́gẹ́ bíi bàbá àsìkò ọ̀tá ló jẹ́ fún ọ kí ló ṣe fún ná òní gbin oró sínú Ayọ̀mídé gbogbo ibi tó mú lọ òun rèé mi rí i ẹ jẹ́ kémi á sọ kinní kan rírò ní tènìyàn tí ṣe ní tọlọ́run náà èmi ó kọ́kọ́ bẹ́ nǹkan kan fún ọ àìrí Ayọ̀mídé kò sẹ̀yìn mi èmi ni mo láàánú rí mi èmi mo yà ń wé. Ayọ̀mídé 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 wọ́n ní ọ̀rọ̀ ńlá abẹ́rin irin akúnú gbó ọ̀rọ̀ ńlá abẹ́fẹ̀ẹ́fà akúsálẹ̀jì ọ̀dàn ọ̀rọ̀ wórókòwòròkò ní bó sì ti fi ikú sáàrin ìlú ọ̀rọ̀ gbóná nígbà kọ́ torí tiẹ̀ bọ̀ Ayọ̀mídé ọ̀tí korí ẹ̀ bọ̀rọ̀ gbóná lónìí o nítorí wọ́n ní kankan lè wé iná jó ni wàràwàrà lọ́mọdé tó kó èsìsì bọ̀ ilé ògbá ọ̀nà ògbá ní ìṣèwé àràgbá ó yá ibi tó bá wà ní ìdí mo fẹ́ kọ́ ọ ya wèrè àyà kì í rójú fámọ́ tiẹ̀ lórí ìjíwèrè kì í rójú kún mọ́ tiẹ̀ lóṣùn ìbínú wàrà wèrè onígìlà tó fi fọ́mọ́ tiẹ̀ dànù afẹ́fẹ́ bá fẹ́ akàndé òkun lọ kó kàn ọ́ la mo ní kó ya wèrè ní ìsìn mo ní ọjọ́ tí alábọ̀mọ́ bá jí alọ́rọ̀ ayé ń dira ràn Ayọ̀mídé ń dira ràn yá jáde níbi tó bá wà. mi ò déédéé fẹ́ ṣe é bẹ́ẹ̀ni tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn bẹ́ẹ̀yàn bá yọwọ́ kí là ń kó tiẹ̀ náà kó èèyàn kò léèwọ̀ ọ̀nà ká pínkún wọ́n bá pínkún kí lèmi fẹ́ máa jẹ ibi tó fi sí ló fi sí mi ń ṣèkà gbẹ̀yìn lẹ kọ́ mi. Babalóyinlé bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀yin lẹ ṣe Ayọ̀mídé tó fi yá mi. èmi ni mo sọ fún gbónígbólá agbóhùnsókò di róró àròwá ìwẹ̀yìn bẹ́ẹ̀ ni mo sọ ìtọ́bù tó bá ti balẹ̀ kì í padà sẹ́nu mọ́ ọjọ́ alábọ̀mọ́ bá fẹ́ jáde láàrin ìlú alọ́rọ̀ ayé ń di ránun ọ̀rọ̀ ayé wọn ti di ránun bàbá àsìkò bí ò bá sọ́ra mò ń ti bẹ́ẹ̀gì fún. wọ́n fẹ́ pa mí nítorí ogun. wọ́n fẹ́ pa ọ́ ni o. èèyàn wà burú gan o. Babalóyinlé ẹ ṣé o. nígbónígbó láàgbóhùn sóko di róró àròwá ìwẹ̀yìn ọ̀nà abúlé ọlọ́run lọ́nà. mo kàn ọ̀hún náà ní ṣàkàn wà lọ bí àwọn tẹ̀lé bá pàdé ṣé pé bóyá wọn bẹ̀ hàn lè rí mọ́ bóyá wọn bẹ̀ hàn. ọlọ́run ní járí bàbá rí ìbànújẹ́ ló jẹ́ fáwọn méjèèjì àmì rí. bọ̀dá mi. ẹ jẹ́ wá sọ kiri kan o. ṣé báyìí lè yà mí wẹ̀rẹ̀ kò lè dá fún yín. ẹjọ́ mo ti ọba yé olúkálùkù ẹjẹ́ kó yé lẹ́nu. nígbà kan wọ́n fẹ́ ṣe ọdún eégún lẹ́kọ̀ọ́ wọ́n wá nìkan gbé agogo gbàùn ọ̀tún lùgbọ́ gbàùn òsì lù mọ́ gbàùn ọba ní a máa kí àtàwọn ìlú. wọ́n ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi ẹ̀bà kó fi ṣe eégún nílùú Èkó. lẹ́yìn ìgbà wọn ní wọn gbọ́dọ̀ fi ẹ̀bà ṣe eégún mo náà ti wí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àfi gbára bí bírèkì katapila ṣe jáde. kí ló ṣe é. àbọ̀dá mi jà wẹ̀rẹ̀. ariwo ta àtẹwọ́ jọjọjọkọ ẹgbọ́ Tinubu ní káàrí Tinubu ní káàrí. ayọ̀ nítorí ọdẹ lórí ọdẹ. ẹ dákun ọ̀dà mi ya wèrè ẹ dákun. wọn ya wèrè o wọn ya wèrè wọn sọ sórí. ṣé wọ́n tẹ̀lé. sẹ́rí bí ẹsẹ̀ wá ń wò mí àwọn èèyàn kan ní mo gbọ́ àkànní mi ò gbọ́. Tinubu lọ sọ̀rọ̀ ó wá bí àṣẹ lé. Ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀ mọ́mọ́ mẹ́fà ṣẹ́gun bísí márùn-ún ṣe pọ́n mẹ́fà ẹ̀gún yá o. Èrò ẹ̀kọ́ ẹ̀ mọ́mọ́ mẹ́fà lódì kẹta
Dékúnlé máa bọ̀. Máa bọ̀. Ṣé máa jáde ọjọ́? Bàbá mú bọ̀. Orí wọn ti dàrú. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ yàrá bẹ́ẹ̀ yàrá? Bísú márùn-ún sẹ́kọ̀. Wọ́n ti ṣe dáyọ̀. Èkó ẹ̀ máa ń mọ̀ pé pàṣẹ. Tí ènìyàn bá lóun gbọ́ òyìnbó, èmi ó sọ pé mo gbọ́ ìgbìrà. Wọ́n ní fẹ́fẹ́ nẹ̀fẹ̀ yìí ti hà. Ìmọ̀ pàtó yẹ̀rì fófó náà. Ẹ lọ́wọ́ jẹ̀bọ̀ nínú ẹgbẹ́ ọmọ. Bàbá tó ṣe gbọ́dọ̀ máa bọ̀ sí ẹ. Bọ̀dá ti ṣe gbọ́dọ̀ kẹ́ ẹ bọ̀ sí ẹ. Kò sí ọkàn náà, kí ló ṣẹlẹ̀? Kò sí ọkàn. Ó sì lè jẹ́ àṣẹ mọ̀lẹ́rẹ́ ṣe kí ló dé. Olúwe ìfẹ́ bá ọdún eégún. Kò sì tí ìyàwó ẹ̀. Ẹ jókòó tù mí. Ó máa ń lọ ní òun òun àgbà ni mo fi ń sọ. Ó máa ń lọ ní òun. Ẹ wo gbogbo ìjọ ṣẹlẹ̀. Wọ́n ní tí wọ́n fi ẹnu rẹ̀. O ò ní ìyàwó rẹ̀. Ayọ̀mídé. O ò ní ìyàwó rẹ̀ náà. Mr. Jacob. Bọ̀dá mi ti yá wèrè. Kò yá wèrè o, Ọlọ́run ní jẹ́ orin lọ, ẹ jáde ò bọ̀ tàkùn fún wa láàyè. Ṣé ẹ rí Ọlọ́run yìí, ọba tó tó kí, ọba tó tó sìn. Téèyàn bá ń ṣe ohun búburú ní kọ̀kọ̀, gbangba báyìí ló máa ń wà lójú Ọlọ́run. Ǹjẹ́ àwa mọ gbogbo tó ń wí? Àwa ò mọ̀, ṣùgbọ́n ṣọ́lọ́run ò fẹ́ sí ẹ̀hàn báyìí nídìí ogun ológun. Mo fẹ́ ká farabalẹ̀. Ká gbọ́rọ̀ mi dáadáa kọ́rọ̀ ilé ìgbé wa torí tó wà lẹ̀ tó pé kò tó jà rárá. Ìfẹ́ gbọ́rọ̀ lẹ́nu ní kankan. Ọkàn yín ọbalẹ̀ ẹ má sọ̀rọ̀ mọ́ o. Ṣé ẹ wá rí lórí ọ̀rọ̀ ogun yìí ojoojúmọ́ ni máa ń dúpẹ́ fọlọ́run ti dẹ̀ máa ń kí ọ̀rẹ́ mi pé Agbájé kò sùn lọ́rùn. Ṣé ẹ ti wá rí Agbájé ò sùn? Ẹ̀gbọ́n mi ò sùn. Òkú ọlọ́mọ ni kò lè sùn. Àwọn Yorùbá sọ̀rọ̀ wọn pòwe. Wọ́n ní kì í dédé bínú ọmọ àlè ló máa ń fà ọmọ àlè ní ṣe rí Yorùbá tó wá sọ pé kò sí bá ṣe máa ṣe ebolo tí ò ní rùn gbẹ́ òórùn yẹn ò ní kú òǹbẹ àti bẹ̀ abẹ̀bẹ̀ aṣọ oríṣiríṣi ẹni tí ò gbọ́ ò gbọ́. Kúnlé mo fẹ́ fi dá ẹ lójú lẹ́nu Dékúnlé tẹ̀ wò yìí kì í ṣọmọ ọnú ilé yìí. ẹsà wá. ìwọ ṣe sùúrù ń tiẹ̀ o. a ní sùúrù ẹsà ẹjọ́ tó lọ́rùn tó bá gbé lẹ́nu ká stop ẹ̀ náà àṣẹfẹ́ dáhùn rẹ̀ láàrin àtàwọn ìbúrò mi ni. ṣe sùúrù. mo gbọ́ àmọ́ ṣe sùúrù jẹ́ wọ́n sọ̀rọ̀ tán. ẹ ṣáà mọ̀ bí mo ṣe jẹ́ sí bàbá yín nílé ẹ dẹ̀ mọ̀ pátí kékeré lèmi àti bàbá yín ti jọ wà mi ò dẹ̀ ní rí dúdú kí wọ́n á pè ń pupa Ọlọ́run má mú mi ọ̀rọ̀ tí mi fẹ́ sọ lé ní kí gbogbo ọ̀rọ̀ lè níyànjú kó lè sẹ́tù mi. Kúnlé yóò ń ṣọmọ ní ilé yìí ló fa gbogbo àwọn wà pálapàla tí ò sí lọ́wọ́ Agbájé tó wà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n ẹ farabalẹ̀ kẹ́ ẹ tọ́jú ọ̀rọ̀ bó ti wà. ẹ farabalẹ̀. ṣé ẹ rí níjọ́ náà lọ́wọ́ ìyá tó bí òun ló bí àwọn náà òun àtàgbájé ti jọ fẹ́ra wọn tẹ́lẹ̀ wọ́n wá ní bírèkọ̀ ìyá Adékúnlé gbọ́dọ̀ bàbá ẹ̀ gbọ́dọ̀ ọ̀rẹ́ mi máa ń sọ àbúrò lọ́kàn olúwa ó ṣe tó nìkan ó ṣe gbà ilẹ̀ lọ́wọ́ àkóso ìyàwó tí ó fún ẹ. mi ì mọ bọ́ ṣe rìn gbèrègbèrè tó pàdé ara wọn padà nígbà tán wá pàdé ara wọn padà ọmọbìnrin wa ń tẹnu mọ́ pé ará Ọ̀yọ́ kan lòun fẹ́ o òun dẹ̀ ti lóyún oṣù méjì fún ṣùgbọ́n ọ̀rẹ́ mi nífẹ̀ẹ́ gan-an ó láwọn á lọ ṣẹ́yún yẹn ó wá ní kémi wá advice o wọ́n ìwọ rẹ̀ ó ti dàgbà èmi náà ti dàgbà oyún kí la fẹ́ lọ máa ṣẹ́ kò sẹ́nìkan tó mọ máa lè kò sọ máa lè ẹnìkan náà ló máa bẹ́ nìkan ó ṣe fara mọ́ ọmọbìnrin tó bá bímọ eléyìí tán á padà bí tiẹ̀. ṣé ìyẹn oyún Dékúnlé ni. bẹ́ẹ̀ ni. oyún ṣé kò rẹ̀ ṣá. tó fẹ́ nà. àṣọ òfin mi pa ẹsẹ̀ àṣẹ nígbẹ́ ẹ̀yìn lẹ́fẹ́ lè láyọ̀yọ̀. kí ló mì kí ló ṣe ọjọ́ mélòó fi ju mi lọ́gàn náà. ó tán ẹ̀ bí ọkàn ẹ̀ má sọ fún ẹ̀wọ̀n ní o máa tẹ́ ìwọ lórí láyà òun sàkẹ́rẹ́ tàwa bá ọkọ̀ tèmi lé ọkùnrin ó ṣe ṣe bẹ̀rẹ̀ ó ṣe sí ó ṣe bẹ̀rẹ̀ sí ṣe sí ìwọ bẹ́ẹ̀ ni ìwọ. owó kọ́ ló fẹ́ balẹ̀ wọ́n sọ fún ẹlẹ́jẹ̀ tó sùúrù ni gbogbo ọ̀rọ̀ yìí kò tó tá à ń fà ní wàhálà sùúrù ni
má bínú dé ọjọ́rọ̀ bá dójú ẹ̀ kò lè kà sọ ọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ òbí dẹkùn lè tọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá bí àwọn ọmọ tí a gbájé ṣùgbọ́n láàrin èmi àti ọ̀rẹ́ mi lóde wọn àti ìyá mi. èmi náà ń wo sàkún kankan bẹ́ẹ̀ bá wò ó yàtọ̀ sáwọn ọmọ yìí. ìdè gbèsè ẹ wá ní sùúrù. mọ dá sí. ẹ wá ní sùúrù. ẹ wá ní. ẹgbẹ́ rẹ ni. ṣé wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣé wá rí bàbá tó ní oyún ìgbà náà ó mọ̀ pé a ti gba ìyàwó wa padà ó bá wa fa wàhálà ó gbé wa lọ tọlọ́pàá ó bá wa pò àwa náà wá fi gbajúmọ̀ a fi sọ pé gbajúmọ̀ làwa kò sí tó máa ṣẹlẹ̀ ohun tá a bá tẹ̀ àtẹ̀gbé ni wọ́n wá ṣe tẹ́sítì fọmọbìnrin náà ó ní èso yún bẹ̀ nígbà táwa ti tó. ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ìlú ọmọkùnrin náà ti ń dàbí láàmú tó ń bẹ̀ mí pé òun lọ ilé aláwo òun lọ ilé oníṣègùn wọ́n ní gbogbo ìrìn àjò òun àti tó bá gba ọmọ òun tó wà níta tóun dẹ̀ gbà wípé ọmọ ọjọ́ yẹn wà. ẹrù rẹ̀ ti ń bẹ nígbà tẹ́bẹ̀ pọ̀ wọ́n á la ọkùnrin tó kò fi ọkọ ẹ̀ balẹ̀ á rí ọmọ ẹ̀ torí pé ọmọ àlè òun náà ti ń da lérú. ẹ̀yin pè mí lọ́mọ àlè àbí ẹ̀yin pè mí lọ́mọ àlè àbí kí wọ́n wá. ẹ̀yin pè mí lọ́mọ àlè àbí ẹ̀yin pè mí lọ́mọ àlè àbí báyìí ni mo ṣe ẹ̀yin pè mí lọ́mọ àlè ilé ọmọ mi. Ìwọ wá fún ọkọ tẹ̀lé sàpẹ̀tà kó sọ fún ẹlẹ́jọ́ yẹn jìnnà sọ. Wọ́n ní kúlẹ̀ ọmọ tẹ́ ó tọ̀ yàbí ọ̀tún. Ó ti tẹ́ báyìí. Bàbá Ọ̀yọ́. Ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀. ẹ wo ìjà sọ àwọn ọjà mi ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ti ń wùwà. Ẹ ṣeun. ẹ kú Ẹ̀lẹ́ o. Ẹ wo bàbá yìí dáadáa ṣe lè fáwọn kọlà àwọn ọ̀yọ́ àwọn ni mo ní wọn máa ń wá ẹ tí ẹ ṣàlàyé fúnra yín ìfẹ́ gbogbo ẹbí pọ̀. ẹ ṣeun ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin yẹn mo rò pé Mr. Jacob ó ti ṣàlàyé díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe pé wèmí náà pé kémi náà òun kàn ṣàdédé ta ọmọ kan nù síta ṣùgbọ́n ńgbà náà lọ kò sí dá kò sí go lọ́ọ̀ mi n ò ní nǹkan kan lọ yóò bá sì pòwe wọn lọ́lọ́wọ́ gba ìyàwó ọ̀lẹ ṣe láàlá ó dìbò bá tó rówó kó tó lè ránró láìláà tó ṣeun ìdí nu ọtẹ́mi náà fi àgbà kámúngbà náà tí mo yá ń wò ń bò wá di wípé ó wá dàsìkò tí gbogbo nǹkan wá lọ sọ́tún tí wá lọ tó sì sí gbogbo òtí ẹ̀ wá jọra wọn mọ́ àgbẹ̀lẹ̀ mi bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣé ẹ bá rí oko tí mo dá kì í ṣoko kékeré níwèé sàgbé aláròjẹ lásán àgbẹ̀ aláròtà lèmi tí mò ń wò yìí tó wá di wípé gbogbo nǹkan ọ̀ lọ bó ṣe yẹ kó lọ mọ́ owó ò sí nǹkan kan ò sí. n bá mú èjì mi kẹta n bá gbogbo aláwo nígbà wọn ò débẹ̀ náà bá ní à ẹ̀jẹ̀ mi kan bẹ́ẹ̀ ń ta o àfi tẹ́jí ọ̀hún bá tó padà wọnú ilé mi wá ní gbogbo nǹkan tó lè rojú tó lè ráyè bí èmi náà gbé wá ronú sí inú pé ó dàbí ìgbà apọ́rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ńgbà kan mo sì mọ̀ pọ́mọ náà sì ń bẹ láyé mo ṣe gbọ́dọ̀ Mr. Jacob lọ́nu mo bá ibẹ̀ wọ́n bí ẹ dákun ẹ̀rà ń kalẹ̀ o ẹ má jẹ́ ń kúnú òṣì o. ẹ ṣe mo dúpẹ́ bàbá Ọ̀yọ́ ní yóò gbé ọ̀rọ̀ yóò dẹ̀ ní kíá sásán ọmọ ọjọ́ sí náà bẹ́ẹ̀ ń jà fún tẹ wá ń dà mí láàbò fún ọmọ ọjọ́ sí náà ní Ọlákúnlé. ó lélẹ̀ Lákúnlé dọ̀bálẹ̀ kò kí bàbá. ẹ̀jẹ̀ wà ìsún ẹ̀jẹ̀ yín wo Ọlákúnlé rè ẹ̀jẹ̀ yín wo nìyẹn ẹ̀jẹ̀ wà ìsún ẹ̀sà ẹ̀jọ̀ tó lọ́wọ́ tẹ́fà lọ́wọ́ ọmọ ìjàgbọ́ ọmọ ìtú àjò ẹ̀sà ẹ̀jẹ̀ kí n sọ̀rọ̀ Lákúnlé ẹ̀wọ̀ ẹ̀jọ̀ tó lọ́wọ́ tó bá gbé eré lẹ́nu ṣe sọ́pẹ̀. ebi bàbá rẹ̀. ẹ sọ bàtà lọ́wọ́ bá mi ẹ̀wọ̀ ẹ̀sà ẹ̀jọ̀ tó lọ́wọ́ kò sí dàgbọ́n láàrin ní àtàwọn àbúrò mi mọ́ tó bá gbé ọ̀rọ̀ ogun ni ẹ pín ogun yẹn. ogún èwo ń bẹ ogún ọgbọ́n tí wọ́n ń wí ni. kí ló sọ. ogún èwo ni ẹ pín ní sí. kí ló sọ. a ní ọ bàbá rẹ rèé. fọ̀rọ̀ ogún lẹ̀ ogún kí ló ń jà sí àyìn tó ọba ogun ti dúró dì ọ́ lé lọ́hùn ọkọ̀ ọjà gbogbo ogún wẹ̀rẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ ogun tí o ṣe èmi bó o ṣe ń wò mí mo kọjá àgbẹ̀ aláròjẹ àgbẹ̀ aláròtà gidi ni òun ni mí gbogbo àdúgbò wa kò sẹ́ńtì ọ̀dà mọ̀
ọmọ yìí ọ̀kadà tí mo ní ni. òkú oṣù ẹsẹ̀ àjọ tó náà ẹ̀pọ̀n ayé lẹ́kìtì kan. bàbá ẹni mọ̀ ń bá bẹ́ẹ̀ ní. àwọn bàbá sọ́dọ̀ bọ̀ àwọn bàbá sọ́dọ̀ bọ̀ àwọn bàbá sọ́dọ̀ bọ̀ ẹni òkú sẹ́nà bíṣọ̀ ọjọ́ bá fi lẹ́kọ̀ọ́ rẹ̀ orí kìí tánìyàn orí kìí tánìyàn.